káàbọ̀ bàbá ẹ káalẹ́ sà. ọmọ àbádé omi ẹ̀kúkú ní tẹ̀ ẹ̀ létí àmì ọlọ́run. ẹ̀ ní kàbùkù ẹ̀ sì ní fọ̀pátẹlẹ níbùjẹ́kẹ́ tó rájẹ jẹun kówókówó táwọn ọ̀tá lù iléeṣẹ́ kan ní Alesta TV òní wò àmì ọlọ́run. ẹ̀yìn ní òsì ní wòlú rẹ bí ògiri lágbára lọ́wọ́ bá mi Èdùmàrè. mo kí gbogbo ẹ̀yin alátìlẹyìn fún iléeṣẹ́ ìkànnì Alesta TV tẹ́ ń gbọ́ wa tẹ́ ẹ sì ń wò wá ọba mi Èdùmàrè kò ní jẹ́ kí ojú inú yín àtìtà ó fọ́ o etí tẹ́ ẹ sì fi ń gbọ́ wa tìǹú tòde òní dì gbogbo ẹ̀yà ara yín ò ní padà di ohun tá à ń náwó lé lórí aláàkúdírà aláìráàdà aláàláhàólà ọ̀làkùwátà ilá bìláìlà ilé ìlàsí. tó Mbámidélé ọmọ rájí lórúkọ tèmi jẹ́ o ẹni tí gbogbo èèyàn mọ̀ sí bàbá Aṣíwárí gbọ́rọ̀. ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ ẹ wà nínú ilé yìí tẹ́ ẹ gbọ́n nínú tẹ́ ẹ gbọ́n lẹ́yìn tẹ́ ẹ ní làákàyè jù mí lọ. ẹ dẹ́kun ẹ bá mi gba ọmọdékùnrin yìí nímọ̀ràn nítorí wípé ó ti bá ọ̀rọ̀ ara rẹ̀ débi wípé kò yé mi mọ́ kò sì mọ ohun tí wọ́n fẹ́ ṣe. ọdún 1980 ni arákùnrin yìí délé ayé. wọ́n rán nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọ́n rán ní girama wọ́n sì rán ní higher institution. ó jáde lẹ́yìn ìgbà tó jáde ó ní ọ̀rẹ́bìnrin kan tí wọ́n jọ ń ṣe wọléwọ̀de tí wọ́n sì ti pinnu wípé àwọn ò fẹ́ra wọn. iléèwé ni wọ́n ti pàdé ní uni Ìlọrin. ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni àwọn méjèèjì ọ̀kan jẹ́ ọmọ bíbí Ẹ̀kúnlé bákan náà ni èké sì jẹ́ ọmọ bíbí ìlú Kòṣó. lẹ́yìn ìgbà tí arákùnrin yìí jáde tán ó wá iṣẹ́ kò ríṣẹ́. àmẹ́ni tó jẹ́ àfẹ́sọ́nà rẹ̀ yìí òun ṣe alábàápàdé iṣẹ́ kékeré lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà. ó ń ṣiṣẹ́ nílé ìwé aládàáni ibi tí wọ́n ti ń kọ́ ọmọ ní A for apple, B for ball, C for cat. eléyìí náà ni òun mánéèjì. àìtí ìríṣẹ́ arákùnrin yìí kò jẹ́ kí wọ́n mọ̀ báwo ni wọ́n ti fẹ́ ṣe ètò ìgbéyàwó wọn. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìdààmú ọ̀rẹ́bìnrin rẹ̀ yìí àti àwọn ẹnìkejì rẹ̀ wọ́n lọ ṣe ìnáwó kan ní ìlú Ìbàdàn. ìgbà tí wọ́n dé Ìbàdàn ibẹ̀ ni wọ́n ti ṣe alábàápàdé arábìnrin kan tí òun jẹ́ ọ̀gá àgbà ní iléeṣẹ́ àdáni fúnra rẹ̀. arábìnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí olówó òkọ́lé ọ̀kàṣẹ̀ kódà onílé àgbérìn èyí tí a mọ̀ sí mọ́tò. ṣùgbọ́n kínní kan bàjẹ́ àwọn arábìnrin yìí jẹ́ apá rẹ̀ ó gùn jù tẹ́ lọ. ṣe é mọ̀ pé bí ọmọdé bá tó lápò ìlápò ni wọ́n wí. tarábìnrin yìí ò rí bẹ́ẹ̀ o. ó níṣẹ́ ó jẹ́ ọ̀gá fún iléeṣẹ́ tí ó dá sílẹ̀ ṣùgbọ́n kò ní adé orí tí a mọ̀ sí ọkọ. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ dààmú òun náà fi kan kú èjì ó gbalẹ̀ aláwo lọ. ìgbà tó débẹ̀ ohun tí wọ́n sọ fún mi wípé owó arábìnrin inú ẹ̀gbin iná ní ọkọ adé orí rẹ̀ wà. bí o bá sì ti kọ̀ wípé mo jẹ léyìí lọ ọ padà ládé orí ṣùgbọ́n ẹni tó fẹ́ yóò kéré sí ọjọ́jọ́. wọ́n pa ewé pọ̀ mọ́ egbò pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà
wọ́n ní kí arábìnrin yìí kó máa lọ rèé lò ó. Àwọn nígbà tó bá yá o, ẹni tí ó fẹ́ ó ṣeé ṣe kó jẹ́ pé yóò fẹsẹ̀ ara rẹ̀ rìn wá sí iléeṣẹ́ rẹ̀ ni. Arábìnrin yìí ti bẹ̀rẹ̀ sí ní lo iṣẹ́ yìí síwájú kí ó tó di wípé ọ̀rẹ́bìnrin arákùnrin tí mò ń sọ yìí wọ́n lọ rèé ṣènáwó kan ní ìlú Ìbàdàn. Ibẹ̀ ni arábìnrin tó jẹ́ ọ̀gá iléeṣẹ́ yìí ni wọ́n ti ń tàkùrọ̀sọ lẹ́gbẹ̀ẹ́ ibi tí wọ́n jókòó àti ọ̀rẹ́bìnrin arákùnrin yìí pé òun mà tiẹ̀ nílò òṣìṣẹ́ kan nílé iṣẹ́ òun, tó bá ní òun báyìí, tó bá ní òun báyìí, tó bá ní òun báyìí. Ọ̀rẹ́bìnrin tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ọ̀rọ̀ yìí bá ta sí ilé tí fẹ́rẹ́. Ó béèrè àdírẹ́sì iléeṣẹ́ arábìnrin yìí júwe fún un. Nígbà tí ọ̀rẹ́bìnrin yìí délé, ó pe ọkọ rẹ̀ àfẹ́sọ́nà yìí pé tó máa bọ̀ ó. Ó dàbí ẹni wípé rẹsidẹ́nsíà rẹ̀ yìí wọ́n nílò rẹ̀ níbi báyìí nílùú Ìbàdàn o, so lè gbìyànjú àti lọ. Arákùnrin yìí sọ wípé òun ò lówó ọkọ̀ lọ́wọ́. Ní kúkúrú, arábìnrin yìí bá wá owó ọkọ̀ wípé lọ kó rẹsidẹ́nsíà rẹ̀ lọ, kí ẹ lọ fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀, ó ṣeé ṣe kí wọ́n gbà ọ́ síṣẹ́. Arákùnrin yìí tẹ ọkọ̀ létí níjọ́ kejì, ó sì gbọ̀nà ibi tí ọ̀rẹ́bìnrin rẹ̀ yìí júwe fún un. Nígbà tó dọ̀hún fún ìntàfíù, inú arábìnrin yìí dùn pé irú ẹni tó ń wá gan rèé. Ní kúkúrú, ó gba arákùnrin yìí ṣiṣẹ́ o, ó sì bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Nígbà tá a fi rí bí oṣù bíi 5 sí 6, ọwọ́ tí òun jẹjẹ tẹ́lẹ̀ ó ti jẹ àjẹyó, ó sì ti ní àjẹsẹ́kùn débi wípé ó ti ralẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní kọ́lé wẹ́rẹ́wẹ́rẹ́. Inú ọ̀rẹ́bìnrin rẹ̀ yìí ń dùn. Nígbà tó yá, wọ́n parí ilé, wọ́n kàn án, wọ́n ṣe àwọn ìnáwó pẹ́pẹ̀pẹ́ yòókù, wọ́n ṣe é sí. Lọ́jọ́ Monday kan, ni ẹni tó jẹ́ ọ̀gá iléeṣẹ́ bá gbé ìwé fẹ̀gẹ̀dẹ̀ kan, ó bá gbé ilé arákùnrin yìí lọ́wọ́ nítorí wípé ó ti fi sí ọ̀gá iléeṣẹ́ yìí. Nígbà tí arákùnrin yìí ó yẹ̀ wò, ó rí oríṣiríṣi ohun tí wọ́n kọ tó jẹ́ pé arábìnrin yìí ló fọwọ́ ara rẹ̀ kọ́. Wọ́n pé ilé rèé, mọ́tò rèé, ṣùgbọ́n kínní kan ló wà ńbẹ̀. Arákùnrin, mo fẹ́ kó fi mí sí aya, kó jẹ́ adé orí mi. Àyà arákùnrin yìí já ìpè irú wàhálà kí ara lè tó ń kò sí yìí. Débi wípé ọ̀gá iléeṣẹ́ yìí ó ti sọ fún un wípé bó bá lè fi òun ṣe adé orí, àwọn onírúurú nǹkan tí òun ó ṣe fún un yóò pọ̀. Ọjọ́ tó bá sọ̀rọ̀ yìí, ó increase owó oṣù rẹ̀ tó ìlọ́po 5 owó tí ń gbà. Ìbànújẹ́ dorí àgbàkodò. Arákùnrin yìí ò mọ ohun tó fẹ́ ṣe o. Ó délé, kò lè sọ fún ìyàwó wípé nǹkan báyìí ló ṣẹlẹ̀ níbi iṣẹ́ o. Ń sàn parapòrò. Èyí iná ló fi tọ̀gẹ̀gẹ̀ wá sí ọ̀dọ̀ bàbá Àṣewẹ́rẹ́ gbọ́rọ̀ lọ́fíìsì rẹ̀, tó fi sọ fún un wípé bàbá, ẹ dákun ẹ là mí lóye, kí ni mo lè ṣe báyìí? Kí ni mo lè ṣe tó fi jẹ́ pé n ò ní jẹ̀bi ọ̀rẹ́bìnrin mi tí a ti bẹ̀rẹ̀ sí ní bára wa bọ̀ látọjọ́ tó ti pẹ́? Ìkóríta mẹ́ta rèé o tí dààmú àlejò. Gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tó wà nínú ilé yìí,
gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní làákàyè ju èmi lọ, ẹ dákun, ta ni kárákùnrin yìí ó fẹ́ nínú àwọn méjèèjì? Sí ọ̀gá iléeṣẹ́ ni àbí ọ̀rẹ́bìnrin tí wọ́n ti ń jọ ń bára wọn bọ̀ tó jẹ́ pé òun náà ló ṣokùnfà iṣẹ́ yìí, iná ni kò fi ṣàyà. Ìdààmú ò ní jẹ́ tẹnìkọ̀ọ̀kan yín o, lágbára lọ́wọ́ bàbá Èdùmàrè. Ìdààmú ò sì ní wọlé tọ̀ yín. Ohun tó dáa méjì òun rèé níwájú arákùnrin yìí. Àwọn àgbàlagbà wọ́n sì ní nǹkan ẹni ìdí méjì kí ló bí ni. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, kí ni kí arákùnrin yìí kí ni kó ṣe? Ṣé ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ yìí ni kó fẹ́ ni àbí kó fẹ́ ọ̀gá iléeṣẹ́ títí ń ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀? Òun máa retí àtẹ̀jíṣẹ́. Ẹjẹ́ àjọpọ̀ ẹjẹ́ àjọyọ̀ nínú ilé yìí, kẹ́ ẹ bá mi fún arákùnrin yìí nímọ̀ràn. Alájà Sùúrà látàwọn Alẹ́ṣinlọ́yẹ̀ wọn Bàdéwùmí, ayé yín ò ní polúkúrú muṣu o, ayé yín ò sì ní doríkodò bí ẹ̀rọ àfàmì. Ẹ ní bá ọ̀rọ̀ ayé yín débi oríta kò yé mi mọ́. Gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ bá mi gba arákùnrin yìí nímọ̀ràn, ta ni kó fẹ́ o? Bámidélé ọmọ Rájí lórúkọ tèmi jẹ́, onílùkù ọmọ àpẹ̀sìn lábàjẹ́ ọmọ àpẹ̀sìn lábàyẹn lóko. Ìbàdàn májàmájà tó fi kára wájú lẹ́rù ìlú Ìbíkúnlé, ìlú Àjàyí, ìlú Ìbíkúnlé, ìlú Ògúnmọ́lá olójúgbò kárí lójú ogun àwọn Sòkòtò kàǹbẹ̀rí bí ìjà. Ọmọ aláfárá Olúbàdàn yín rèé o, ọmọ jáde sọ́lá ìyá alábọ́ láyẹyẹ. Ta ni kárákùnrin yìí ó fẹ́? Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ sì ń wò wá yìí. Nǹkan ayọ̀ yín ò ní di méjì, kó di ìbànújẹ́, kó di wàhálà, kó di fìtínà. Nǹkan ayọ̀ méjì ló pàdé pọ̀ níwájú arákùnrin yìí, àmọ́ ó ti di fìtínà òun ìdààmú. Ẹ bá mi gbà á nímọ̀ràn o. Gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ alátìlẹyìn fún iléeṣẹ́ ìkànnì Alesta TV, ẹ̀ní tẹ́ o, ẹ̀ní tí, ẹ̀sìn ní kàbùkù. Ó tán nínú lónìí, ó kùn níkùn, á tún jọ máa pàdé ara wa. Ó dàárọ̀ o, oorun ayọ̀ iná lásùn, á sùn oorun ayọ̀, a ó sì lálàá ìṣẹ́gun. Lọ́la, á jí sókè pẹ̀láyé láàyè àti láàyè wa. Ìbànújẹ́ ò ní wọlé tẹnìkọ̀ọ̀kan yín o. Ó dàárọ̀, oorun ayọ̀ lásùn, ó dàbọ̀. Yóò, ó dàárọ̀ sà. Bàbá, èyí tí bàbá gbé wá lálẹ́ yìí, eléyìí lágbára gan ni o. Yóò, lákọ̀ọ́kọ́, mo ń kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wọlé ńgbà tí bàbá sọ̀rọ̀. Mi ò lè máa sọ̀rọ̀ bọ́n ṣe ń sọ̀rọ̀ ká lè gbọ́ ohun tó fẹ́ sọ. Luckily, everything bàbá is talking now, I recorded it. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ gift mi náà. Ìyá Ìbejì Onítìǹkó, you know you always my daughter. Precious Toyin's collection, mo rí gbogbo yín bẹ̀ tí gift yẹn tó ń ròlù wọlé ni. Ẹ dákun bẹ́ẹ̀ bá fẹ́ ra panla, pọ̀nmọ́, gbogbo àwọn oúnjẹ tẹ́rí mi ti máa ń ṣe oúnjẹ Naija. Lẹ́yìn tí mo fọwọ́ sọ̀yà fún Ìyá Ìbejì Onítìǹkó ni. Ìyá Ìbejì Onítìǹkó place náà ló ń jẹ́ lórí TikTok. Mo dúró fún wàláì bẹ́ẹ̀ bá rajà bí ọjà yóò dé tí ò fresh. Ẹ mú mi, gbogbo ilẹ̀ mojú mi. Ẹ wọ́ mi, ọkàn mi balẹ̀ 130%. Ọkàn mi balẹ̀. Mo ti clean ìpọ̀nmọ́ torí máa ṣe kíní. Ẹ rí máa post, ẹ rí before and after. Ẹ ṣeun, ẹ lọ bá ń follow ẹ. Ìyá Ìbejì Onítìǹkó place ó wà nínú kíní bíbá. Ẹ tẹ plus sign, kẹ́ bá mi lọ patronize ẹ. Ọ̀rọ̀ ni bàbá sọ kalẹ̀ yìí. Eléyìí gan-an ń pè ní ó sọ sí ni lọ́wọ́ tó wá buyọ̀ sí. Iṣó ò ṣe é pọ́nlá, iyọ̀ ò ṣe é tú dànù. Hell, bàbá ó tó jọ́ mẹ́ta. Èyí tẹ́ ẹ wá dé yìí tẹ́ ẹ gbé fún wa yìí, eléyìí lágbára. Ó fẹ́ lágbára jòyè tèmi gan lọ. Gbogbo àwọn tí mo ń bá a dá ṣètò dà.
mo rí sista Bọ́lájí tán kí wa bọ̀ wọ́n tún ti lọ kúrò lórí ìkíní mi mọ̀ bóyá network ṣé ẹ gbọ́ràn tí bàbá sọ ṣá ẹ Mo jẹ́ summarize kalẹ̀ mà. ẹ kálẹ̀ o. Okay. Ẹ jẹ́ kẹ́ summarize kí n tó ok sọ̀rọ̀ tó mà. ráwọn míì ti ṣe mọ̀ pé èdè ìlú òkè ni bàbá fi ń sọ̀rọ̀ bóyá tèmi bá lo èdè èkó bàbá ní arákùnrin kan ó ń wáṣẹ́ kò rí Summarize kí n tó arábìnrin kan wá wà tó mọ́ jẹ́ mi wípé ò lọ mo wà lórí program network. ok arábìnrin kan wá wà ó lówó ó ní gbogbo ẹ̀ owó kọ́ ni wàhálà ẹ̀ o ó ní ilé iṣẹ́ bọ̀ kò ní adé orí wọn ló wá jáde sọ̀rọ̀ rẹ̀ wọn wá náà sọ fún pé ẹni tí ò tó bàtà ẹsẹ̀ lẹni tó máa fẹ́ tó bá fẹ́ lọ́kọ ibi ó ti ń lọ ìyàwó àfẹ́sọ́nà arákùnrin nìyẹn bá délé ló níbì kan o òun rí pọ́n ń wá èèyàn ń bẹ̀ tó fẹ́ gbà èèyàn ń bẹ̀ o ọkọ ẹ̀ tí ó fẹ́ fẹ́ gan kò lówó mọ́tò ìyàwó yìí àfẹ́sọ́nà òun ló fọ́kọ ẹ̀ lówó mọ́tò ẹ jọ̀ọ́ ẹ bá mi mute jàre sísá mi sísá Bọ́lájí so that ẹ mọ̀ mo kàn fẹ́ summarize ẹ̀ fáwọn èèyàn míì tó jẹ́ pé ṣẹ̀mọ̀ Yorùbá ìlú òkè náà ń sọ bóyá kó lè yé wọn wọ́n bá ní òun ẹ jẹ́ n sọ fún yín ọkọ mi kò níṣẹ́ èmi wá gbọ́ níbì kan pé wọ́n máa ń wáṣẹ́ níbi báyìí báyìí ó ní báwo lòun ṣe fẹ́ lòun ò lówó mọ́tò mo bá tún fún lówó mọ́tò pé lọ́ọ̀bẹ̀ ọ́n wáṣẹ́ ń gbọ́ ò débẹ̀ wọ́n gbà síṣẹ́ ẹni tó ní iléeṣẹ́ yẹn obìnrin olówó ọlọ́rọ̀ ni ọkọ nìyẹn ń wá ń gbọ́ fojú rí ẹni tó wáṣẹ́ wá mo rò pé ojú ẹ wò pé this man is not bad ọkùnrin ti lẹ́ni tí máa fẹ́ kò ní tó mi ń fowó tún ṣe ó gbà sẹ́nu iṣẹ́ ó ń sáré ń promote ẹ̀ ní ń promote ẹ̀ ó promote ẹ̀ títí ó fi di ọ̀gá ó sọ́dọ̀ ọ̀gá iléeṣẹ́ ó ní ló bá dijọ́ kan ló gbéwé kan fún ìyẹn bá ṣí ń gbọ́ ọ̀kà ló bá ní òun kó jẹ́ ọkọ òun kóun bá lè ládé orí ohun mi kí n fi ẹ́ ṣọkọ obìnrin ló propose sọkùnrin yẹn fúnra rẹ̀ ọkùnrin bá ń wò pé hell ó fẹ́ fi mí ṣọkọ owó rẹ̀ ń di èmi ó ti fi mí ṣọ̀gá léṣẹ́ owó ti dé gbogbo ẹ ti dé bẹ́ẹ̀ máa gbàgbé pé ọkùnrin yìí ó ní fiancé ó ní ìyàwó àfẹ́sọ́nà tó fẹ́ fẹ́ ìyàwó àfẹ́sọ́nà tó fẹ́ fẹ́ ẹ̀ gan ló ṣokùnfà bó ṣe ríṣẹ́ ẹjọ́ tó gbé lọ ọ̀dọ̀ bàbá rẹ̀ o wọ́n ní ká gbà wọ́n nímọ̀ràn ọmọkùnrin ò tí ì sọ fún ọ̀gá iléeṣẹ́ pé òun mà níyàwó àfẹ́sọ́nà ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ owó tọkùnrin yìí rí náà ní kó lọ so ṣé mo ti summarize ẹ̀ fẹ́yìn tẹ́ ìgbédè ìlú òkè mo ti bá yín fi èdè èkó mo ti fi sọ kí ni kárákùnrin yìí kí ni kó ṣe ta ni kó fẹ́ ṣé kó fi ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ tó ti ń fẹ́ tí ò lówó sílẹ̀ jẹ́ pé òun ló fún lówó mọ́tò tó fi lọ ibi tó ti ríṣẹ́ àbí ìyá olówó tó ti fi ṣọ̀gá ń bí ilé iṣẹ́ ó yá ẹ bá wa dá sí o ẹni ó bá fẹ́ kọ́kọ́ fẹ́ lọ ná yóò dàbí Ìyábẹ̀jì ló ti kọ́kọ́ fẹ́ lọ moderator ẹ bá rẹ̀ mute Ìyábẹ̀jì wo Pressy I'm gonna need you to be my moderator I don't know if you because òkú lè ṣe live show ó lè ṣe nǹkan kan bọ́ọ̀bà máa bá moderate kọ́ bá máa moderate mẹ́ ẹ bá mi mute Ìyábẹ̀jì onítì nǹkan tọ́rọ́ dàbí network ẹ̀yin tí network bá ń ṣe ẹ lè pè wọlé ẹ̀yin tẹ́ ẹ bá mọ calling number wa aago naija ni ẹ pè sí WhatsApp wa ó dàbí network yẹn tún ti já sista Bọ́lájí Ṣórẹ̀mẹ́kù ṣé moderator ti unmute Ìyábẹ̀jì ṣé moderator mi ebe kílẹ̀ ni ẹni Tuesday
moderator mi ò mọ ògógóró lẹ́ni tẹ́bí Friday náà ẹ máa mọ ọtí ládùúgbò yìí. ẹ ló mọ́ mi ẹ kú ẹ kalẹ́ mà. Ẹ̀ka alẹ́ òyà àbèjì oníkùkù. Thanks for all this kind words o. ẹ Ẹ̀ka ṣeun àbọ̀ gan o. ni mà ẹ kú ètò mà o. Ọlọ́run lọ́bẹ̀ elétò o. Thanks for the ẹ̀yin là á máa gift. bá Thanks for ẹ̀yin everything. náà là á máa bá Àmì àwa lẹ Ọlọ́run. máa rí o á tún máa pọ̀ sí. Àmì Yes ma. àmì. Yes mo ní èmi kàn máa sọ yí pé nígbà míì èèyàn máa ń rí nǹkan ọlọ́mọ yẹ kí a rí ìfà tó máa fà wá lápò ya because a lè sọ pé ìfà ni pé opportunity ni tó bá ṣe bẹ́ẹ̀ tó fi obìnrin tó kọ́kọ́ ń fẹ́ yẹn sílẹ̀ tí yẹn bá lọ dá a lóró ńkọ́ Hey, kẹ́dẹ̀ mọ̀ pé ọ̀rẹ́ o. àdẹ̀mọ bó ṣe máa gbà á Bẹ́ẹ̀ ni o. because tó bá ti lọ break heart ẹni yẹn the other lady náà lè go to another extent láti deal pẹ̀lú ẹ̀ pé òun Yes. lòun jẹ́ kó ríṣẹ́ Yes. Òun lòun pé jẹ́ kó tóun ò dolówó bá o. fún lówó bẹ́ẹ̀ ni tóun ò bá lọ kó fọgbọ́n ṣe é o the best is kó jẹ́ kẹ́nìyẹn wọ́kọ̀ tiẹ̀ síwájú kó máa ṣiṣẹ́ normal tó bá tí ò bá ti ń ṣe ọlọ́kànjúà èèyàn tó bá jẹ́ ọlọ́kànjúà kó jẹ́ kẹ́nìyẹn wọ́kọ̀ tiẹ̀ síwájú ká ní kò tí ì lẹ́ni tó ń fẹ́ a lè sọ pé gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ṣùgbọ́n ó ti lẹ́ni tó ń fẹ́ tíyẹn dẹ̀ wà supportive in all aspects so tó bá ti di pé ó wá fi ẹni yẹn lẹ̀ because of nǹkan tó rí lénìí á jẹ́ pé jọ́tẹ́ni yẹn náà ò bá lówó mọ́ tó ní wàhálà ó máa tún bẹ́ẹ̀ lómi tó bá tún lówó jẹ nìyẹn lọ. Ọkùnrin kọ́ ló dẹnu sí i. Ìyá ilé iṣẹ́ mo ni òun mọ̀ ṣe summarize. Òun ló ẹ́ ní kó lọ ṣé mọ̀ fẹ́ pé tó bá ẹni yá tó náà kéré sí i. náà ṣé mọ̀ pé bẹ́ẹ̀ ni màá ṣe mọ̀ pé tó bá yá náà ó tún máa rí ẹlòmíì tó lówó jẹ nìyẹn náà tún máa kẹni sí jẹ́ni tó bá fẹ́ náà ò bá tún lówó mọ́ náà ni. Àwa mọ̀ yẹn o. Bọ̀ ẹ̀rí sọ náà. náà Èmi náà kàn èmi sọ kan pé sọ ni ṣe pé mọ̀ pé màá yín sì tó pé bóyá òun ló ṣojú kòkòrò lọ bá ọ̀gá ẹ̀. Ọ̀gá ló wá bá a pé òun mo fẹ́ fẹ́ mọ̀ èmi òun kóun fẹ́. Ọkùnrin yẹn sì ló ní kí ni kóun ṣe. Ló ní the advice wa. èmi Hey, advice tèmi ni pé kó kanjú mọ́ ibi tó ti ń bọ̀ torí ibi tó ń lọ ò jìnnà kò mọ nǹkan tọ́lọ́run ní fún òun àtobìnrin tó ń fẹ́ tẹ́lẹ̀ together because tíyẹn ò bá rò ó tí obìnrin tó ń fẹ́ tẹ́lẹ̀ ò bá rò ìyẹn ó ló bá kan wáṣẹ́. ire kò ní fún lówó tó máa fi lọ Bẹ́ẹ̀ síbẹ̀ kò ní sọ pé kó wá kò ní sọ pé kó tẹ̀síwájú tó bá jẹ́ ẹni tí ò fẹ́ kó ṣe rere ni kò ní support ẹ̀ since he's a supportive person kò mọ nǹkan tí Ọlọ́run ní sílẹ̀ fáwọn méjèèjì àwọn gan tún lè lówó jẹ nìyẹn lọ kó má torí owó yẹn kó fi ẹni tó kọ́kọ́ ń fẹ́ tẹ́lẹ̀ lẹ̀ Ọlọ́run á dẹ̀ pín dáadáa náà fún wọn tó bá dẹ̀ wá wò ó pé tọ̀ òun tó rò ń pa tó dẹ̀ wá fi ilẹ̀ tọ̀ kó rẹ́dì àti fèsì nǹkan tẹ́nìyẹn tó bá lè gbà pẹ̀lú ìyọ́nú Ọlọ́run nìkan ló kù tẹ́nìyẹn bá lè gbà pé tọ̀ mo gba kádàrá àmọ́ bí ẹnìyẹn ṣe máa take ẹ̀ Hey, nǹkan tẹ́mi máa sọ nìyẹn God tọ̀ bless you. because ó God tó bless síyàn you. lẹ́nu ó buyọ̀ sí mà Ó ẹ tó kó sí ètò ilé mọ́ ló mi. buyọ̀ sí o. mo Ẹ̀yin ní tẹ́ ẹ̀ wọn bá ilé ẹ̀yin tí tí grandma nẹ́tọ̀ọ̀kì bá love ń you dà bye láàmú ẹ lè bye. pè wọlé o. Hey, ó buyọ̀ sí o, ó pàkàṣọ ó buyọ̀ sí o. Ó buyọ̀ sí o. Thank you very much, Ìyá Ìbejì. Ẹ dákun máa bá a fa táàbù. Ta ló tún nímọ̀ràn fún brọ́dà yìí? Iṣó ò ṣe é tú dànù. Iṣó ò ṣe é pọ́n láyé ò ṣe é tú dànù. Mo fún sí ẹ̀yìn tiyín kẹ́yìn kan máa gbọ́ ni. Ẹ̀yin àwo pírẹ́ṣì. Ẹ̀yin ò ń sọ̀rọ̀ tiyín. Àkókò mọ̀ bóyá bèbí kí n sùn èní ni. Àmọ́ ibi tẹ́ ẹ wà. Sísá wa sísá Bọ́lájí àwọn big daddy. Everybody tẹ́ bá fẹ́ bá wa gbà wọ́n nímọ̀ràn. Ẹ mọ̀ pé bẹ́ẹ̀ bá gbà àwọn èèyàn mọ̀ràn. Ǹjẹ́ ẹ̀yin náà bá ní ìdí ìmọ̀ràn? Ọlọ́run lè má jẹ́ ẹrẹ́ni tí ó fún yín mọ̀ràn. Ọ̀rọ̀ ló délẹ̀ yìí o. Ọmọ èèyàn ọ̀rẹ́ bíi tiwa yìí ó sú o ọlẹ́ni tó bá dẹ̀ ké gbàjarè síta ẹ̀yin dẹ̀ náà mọ̀ pé kan ní tiwa ká gba àwọn èèyàn nímọ̀ràn ni kó tó di pọ́n lọ ṣìṣe torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì ní ò gbàmọ̀ràn tọkàn lọ ṣe nǹkan tí ò yẹ kán ṣe tó wá di yam skata sórí social media àwọn eléyìí ń sìn wọ́n nídìí ìmọ̀ràn yín bó bá gbégbèsè kan ẹ má jáde wá bú o ẹ má jáde wá bú o ẹ dákun ẹ má bá a pa táàbù torí gbogbo yín wà ń bí báyìí nísìn èmi ò fẹ́ kó jẹ́ pé tèmi ò bá sọ pé máa ń fẹ́ rìsáàfù tèmi di kíní mi fẹ́ kọ̀rọ̀ tèmi ni ó yí táwọn èèyàn ó bá a sọ ni ó yí padà ta ló tún fẹ́ bá wa dá sí ọ̀rọ̀ rẹ̀ ó pa ká sọ o ọkùnrin tí ò níṣẹ́ tó sì ti níyàwó àfẹ́sọ́nà
tọkànjọ ń yí mọ́ra wọn títọ́rọ̀ ò bá sísì lọ́wọ́ wọn. Ìyàwó àfẹ́sọ́nà rí i pé ẹ káàbọ̀ sórí ètò. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatulahi wa barakatu. Ẹ káàbọ̀ sà. Ẹ kú ètò. Ọlọ́run lọ́bẹ̀ elétò. Ẹ kú iṣẹ́ ọpọlọ. Àwa nìyẹn. Ẹ káàbọ̀. Èyí tí àbá gbé wá fún wa lénìí ó tún ó lágbára. Ó lágbára. Lágbára. Ṣùgbọ́n jù bẹ́ẹ̀ lọ, ìmọ̀ràn mi sí arákùnrin yẹn ni pé gẹ́gẹ́ bí sàmì tó sọ̀rọ̀ láìpẹ́ yìí tó sọ, òun ni pé ṣe rí obìnrin àfẹ́sẹ́nu ẹ̀ tí ò bá nífẹ̀ẹ́ tí ò bá rọ́dà sí kò ní délé sọ fún pé báyìí 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 ni. Ìtọ́sọ́nà fún oríire òun ni Ọlọ́run bá lò ó fi jẹ́ ìtọ́sọ́nà fún oríire fún un. Ìgbà tó wá débi tó dé ẹ̀ ó tó wá pàdé àánú. Ìgbà tó pàdé àánú gẹ́gẹ́ bí obìnrin ẹ̀ wọ́n yẹ fún mẹ́sẹ̀gì pé adé orí ẹ̀ ó máa kéré sí ẹ ó máa ṣe gbọ́n máa ṣàwọ̀ ṣùgbọ́n ó máa fẹ́ sáré rìn wá ni. Káníkà tó wò náà gbọ́dọ̀ ṣe kọ́ náà ni. Ọlọ́run tó kọ́ ti fi hàn sí lóko tẹ́lẹ̀ náà. Ṣùgbọ́n ìrọ̀mọ́ ní fúnrakùnrin ni pé kó fi ìlàkàyè kó fi ṣe àti ìbẹ́lọ́run lé lórí. Bí arábìnrin tó ní iléeṣẹ́ yìí bó ṣe ti fún níwèé pé òun nífẹ̀ẹ́ èmi ṣe lọ́kùnrin pé kò bá sọ fún pé lóòótọ́ mo lẹ́ni báyìí 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 tó jáde sínú mi tó òun ní olùtọ̀nà iléeṣẹ́ tí mo wá sí ìgbà iléeṣẹ́ yìí tí obìnrin yìí bá nífẹ̀ẹ́ pẹ̀lú ẹ̀ á sọ fún pé báyìí àti máa ṣe báyìí sí. Àwọn ọ̀jọ̀gbọ́n ló máa ń wà pẹ̀lú mi lórí bíbá. Yóò dúró tó bá nífẹ̀ẹ́ tó bá délé náà ó lè fi lọ àfẹ́sọ́nà pé nǹkan báyìí báyìí ni mo rí. Ó lè ní ọ̀rẹ́ òun kan ló ṣẹlẹ̀ sí nítorí pé àwọn obìnrin ìfẹ́ ní agbára ṣe mọ̀. Ọ̀rẹ́ mi tó ṣẹlẹ̀ sí ìwá ni pé kí n gbà wọ́n nímọ̀ràn pé kí ni mo lè ṣe fún. Kó fi wo reaction ìyàwó àfẹ́sọ́nà. Kó fi reaction ẹ ṣe yóò fi mọ ibi tó ń lọ gangan. Ọmọ tó kò sí làgàrà wú ni o àwọn ọmọ àdúgbò mi làgàrà ẹ má bínú ẹ má sọ̀rọ̀ yín lọ. So reaction obìnrin àfẹ́sọ́nà yẹn ló máa fi mọ bí a kò fi ọ̀rọ̀ yẹn lọ ọ̀ kó má fi lọ. Amúlàkàyè dání a fi wò ṣùgbọ́n obìnrin tó ní iléeṣẹ́ ó lè sọ fún yẹn ṣùgbọ́n àfẹ́sọ́nà yìí ò ṣe sáyé sọ fún kò ṣe pàgbé sọ fún bẹ́ẹ̀ yẹn torí nǹkan tó dáa kó má ní kó má lọ bàjẹ́ pápátá. So reaction yẹn tó bá fi sọ fún ó máa fi ìgbésẹ̀ máa gbé lórí ẹ̀ kó náà dẹ̀ fún ìbẹ̀lọ́run kó náà kókó ọmọ ṣe ó ṣe muslim ni ó ṣe christian ni ó lè ṣe sẹ́ra Ọlọ́run kọ́ mi mọ́ ṣe o fi wọn mi o ẹsẹ̀ wọn ní kí n gbé o Ọlọ́run ní jẹ́ ká ṣẹ̀ṣẹ̀ gbé àjẹ̀lé ṣìṣe ìmọ̀ mi fúnrakùnrin nìyẹn. Ẹ ṣeun ìmọ̀ràn yín in fact ó lágbára. Ẹ ṣeun Ọlọ́run nípa làákàyè yín. God bless you. Ìmọ̀ràn yín ó mọ̀ràn ẹ jẹ́ kí n tún fún yín látọ̀rọ̀ yẹn. Ẹ káàbọ̀ fún gbogbo ẹ̀yin tẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa mo mọ̀ bóyá ibi iṣẹ́ ni girama wà ní. Ìrírí ayé tí bàbá gbé fún wa wá lálẹ́ yìí wọ́n ní arákùnrin kan ni kò níṣẹ́ ó ní ìyàwó àfẹ́sọ́nà wọ́n kàn yí mọ́ ni ustaz wa aleykum salam ìyá láńlẹ́dì ẹ sálámọ̀ sí mi ẹ má bínú àwọn big daddy àwọn bàbá wa ń sọ̀rọ̀ ń gbà ẹ ni wa aleykum salam wa rahmatulahi wa barakatu ẹ jẹ́ nǹkan summarize again wọ́n kàn ṣáálà tààrà gó ó ní dìgírì ìbọ̀ kò ríṣẹ́ ìyàwó àfẹ́sọ́nà ló wá rí i pé òun máa rí ibì kan tí wọ́n ní wọ́n gbé kinní síbẹ̀ wọ́n ń wá èèyàn ọkùnrin yẹn wá ní òun ò ní kò sówó mọ́tò lọ́wọ́ òun tóun lè fi lọ ìyàwó ìwé àfẹ́sọ́nà ó lọ bá wá owó yá pé kóun tiẹ̀ lọ àwọn òṣà lè fẹ́ra wọn kó jẹ́ pé báwọn ṣe mọ̀ báyìí náà rè nígbà tó débẹ̀ ẹni tó ní iléeṣẹ́ obìnrin ni ìyẹn lówó ní gbogbo ẹ̀ bọ̀ kò ládé orí wọn nígbà tí yẹn jáde náà ní ẹni tó o máa fi ṣe ọkọ ó máa kéré sí ẹ òun ló ṣe tí ì ní ọkọ nísìn nígbà tí yẹn wá rí ọkùnrin yìí tó wá fún interview ojú ẹ̀ wọ̀
ó láìkí ó kàn wò pé it's not bad. Ọkùnrin ti sọ fún un pé ẹni tóun máa fẹ́ tí ó ṣọkọ fún un kò ní tóun in any level. Ọgbà síṣẹ́ torí pé obìnrin yẹn ti ní lọ́kàn pé òkè èèyàn yìí ò bóyá òun ò rórùka lọ́wọ́ ẹ̀ kò rí nǹkan kan, ó ń fún ní rapid promotion, ó sọ ọ́ di ọ̀gá, ó fi ṣe olórí iléeṣẹ́ òun lẹ́yìn ìgbà tó ti wà ń bẹ̀ pẹ̀lú ẹ̀. Ìyàwó àfẹ́sọ́nà nílé, owó ń wọlé, wọ́n ń jẹ yùtùmù gbogbo ẹ̀. Ó bá dijọ́ kan ẹni tó ní ilé iṣẹ́, torí grandma mo rí pé ẹ̀mọ̀ bóyá wà bí iṣẹ́ ni mo kàn tún summarize ẹ̀ o, ló bá múwèé kan fún ẹ̀mọ̀ kò lè fẹ́nu ẹ̀ sọ, ìyẹn ṣí ló bá kọ sínú ẹ̀ pé òun fẹ́ fi ṣe kóun fi ṣe adé orí. Gbogbo èyí tẹ̀ ń wọlé mò ń kí yín, mò ń fi ẹ̀mí kí yín, ẹ káalẹ́ ẹ káàbọ̀, ẹ ṣeun tẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ìyẹn obìnrin yẹn ẹni tó ní iléeṣẹ́ kọ síbẹ̀ pé òun kò jẹ́ ọkọ fún un. Ọkùnrin yẹn gbà, kò sọ nǹkan kan, kò ìfúnlẹ́sì, ó kúrò. Òun ló gbé dọ́dọ̀ bàbá pé eléyìí ìsọ rèé, ọmọ tó sì ní lọ́wọ́ buyọ̀ sí, ìsọ ò ṣe é pọ́nlá, iyọ̀ ò ṣe é tú dànù. Ó ní kí ni kóun ṣe. Bàbá gbé wá sí bíbáyìí ipe ká gba arákùnrin yìí nímọ̀ràn. Mo rìkọ́ọ̀dù ẹ̀ torí bàbá ti sọ̀rọ̀ sí ẹ̀mọ́, torí mo wò pé orí TikTok rí àwọn èèyàn máa dé, mo kàn summarize ẹ̀ ní òbọ̀, mo tẹ̀ ẹ́ sí kíní, mo rìkọ́ọ̀dù ẹ̀ ipe kí ni kóun ṣe. Bàbá ní alihamdulilayi pé bàbá ti wà okay, bàbá is back, àdúpẹ́ fọlọ́run. Ipe àwọn á gbé wá sórí kíní, káwa ọmọ Nàìjíríà rere ká gbà á nímọ̀ràn. Kí ni kárákùnrin yìí ṣe? Arákùnrin yìí kan ló lọ bá ẹni tó ṣiṣẹ́ kàn wó pé tó rán ní ẹni tó máa fẹ́ máa kéré sí òun, ìyàwó àfẹ́sọ́nà ló fún lówó mọ́tò tó fi lọ débẹ̀. Kí ni kó ṣe? Ẹ káalẹ́ o gbogbo ilé o. Ẹ káalẹ́ mà, ẹ káàbọ̀. Ọlọ́run gbogbo ibi tó re wa bá wà àtàwọn ọmọ wa bá wà, bó bá pẹ́ bó bá yá, Ọlọ́run ọba kó jẹ́ kẹ́sẹ̀ wa rìn débẹ̀. Àmín Ọlọ́run, àmín. Ṣẹ́rí bẹ́ẹ̀ mi ṣe máa ń wọlé ayé, ó máa ń yàtọ̀ sí ti gbogbo èèyàn gan. Ó ṣe jẹ́ pé láti jọ́ ìkórìíṣẹ́ kò ríṣẹ́ kò rábọ̀, ìyàwó tó wá ń fẹ́ ló wá fún ní owó mọ́tò lọ síbi tí ó lọ. Tó bá ṣe pé mi ni ọmọkùnrin yẹn, ọdún ó le láti ṣe gan, torí tó bá ṣe pé ọmọ ti tèèyàn náà ńkọ́, kó ti máa fẹ́ ọkùnrin tipẹ́tipẹ́, irú nǹkan bẹ́ẹ̀ yẹn wá ṣẹlẹ̀. Ṣe rí bẹ́ẹ̀mi ṣe máa wo nǹkan yàtọ̀ sí gbogbo ẹ̀, ó lè jẹ́ ibi tí orí ọmọkùnrin yẹn wà ni Ọlọ́run ti lọ yẹn, Ọlọ́run wá fi ọmọ tó ń fẹ́ yẹn, Ọlọ́run fi ṣe sábàbí fún láti débi orí ẹ̀. Ṣe rí ó le gan o, ó le gan, ó le púpọ̀. Torí tó bá ṣe pé èèyàn náà lèèyàn ti ń fẹ́yàn tipẹ́tipẹ́, kó wá ṣe bẹ́ẹ̀ yẹn fún yàn, Nígbà tí ò ní nǹkan kan. kó wá di pé nǹkan dé ló wá fẹsẹ̀ fẹ́. But tó bá ṣe pé mi nìyá ọmọbìnrin yẹn o, màá fọkàn kejì, màá lọ wò bóyá Ọlọ́run ò kọ wọ́n pọ̀. Ṣé ń gbọ́? Bóyá Ọlọ́run ò kọ wọ́n pọ̀, bóyá ìrìn àjò wọn kàn dàpọ̀ wípé kọ́kàn máa bára wọn ṣeré, but ibi tí àánú Ọlọ́run wà fún ọmọkùnrin yẹn ni ó lọ. Tó bá ṣe pé mi tún wá lọmọkùnrin yẹn, kó sọ fún màdàmú yẹn pé òun níyàwó. Kì í tí Big Daddy náà sọ yẹn ṣe kó sọ fún wọn. Ṣe rí pọ́rọ̀ èèyàn kan ní mi sí bí gbà tí Big Daddy sọ bẹ́ẹ̀, Big Daddy sọ bẹ́ẹ̀, wọ́n sọ bẹ́ẹ̀. Kó wá sọ fóbìnrin yẹn pé òun níyàwó tóun fẹ́ àfẹ́sọ́nà òun o, tó bá fẹ́ kóun fẹ́ òun, ó máa fún òun ní sùúrù ni, kóun san oore tí gẹ̀ẹ́ ti ṣe fún òun, torí ọlọ́bẹ̀ ńlá ló dá ọkọ dúró do ní jọ̀lọ́fù ráìsì. Tí ọlọ́bẹ̀ ló bá ṣe ọbẹ̀ látẹ̀ ẹ̀bà, pàdé mi ń gùnpá fọ́kọ, ẹ̀mí ọkọ ò ní wà débi tó fẹ́ ró ní jọ̀lọ́fù ráìsì fẹ́, ọkọ á ti kú. Lady yẹn dẹ̀ ló fún ní owó mọ́tò, kó má fi kankan pamọ́ fọ́gà yẹn. Bí tí ò níṣẹ́ tí ò lówó lọ́wọ́. Yes, kó má fi nǹkan kan pamọ́ fún màdámù yẹn.
kó má fi nǹkan kan pamọ́ fún iṣẹ́ tí wàá rí ẹni tó ń fẹ́ yẹn náà àfẹ́sọ́nà ẹ̀ṣẹ́ ráwọ̀ obìnrin ìgbà míì wà bàṣẹ̀jẹ́ ni wá mi ní kó sọ fún mi dẹ̀ ní kó má sọ fún bọ́ bàṣẹ̀jẹ́ ni wá béwúrẹ́ gan bá gbọ́jọ́ kú ẹ̀ ajẹnu wúyẹ́wúyẹ́ irú obìnrin tí wọ́n ti ń fẹ́ra wọn tipẹ́tipẹ́ yẹn tó jẹ́ pé iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí gbogbo ẹ̀ kàn ṣáà dàrú ó possible kò ṣe pé oníyàwó méjì lọ́lọ́run dá bọ̀bọ́ yẹn látọ̀run but ọ̀nà tó máa fi wá ní ọlọ́run ló mọ̀ bóyá ọ̀nà tó máa fi ní nìyẹn kó wá tún wá pe gẹ́ẹ̀lì yẹn náà wípé mo fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ o àbí kó sọ fún ìyá ẹ̀ títí ẹ̀ tó bá níyà. ọ̀rọ̀ ẹ̀yin àti Big Daddy fẹ́ jọra nǹkan tí Big Daddy kàn ní kó ṣe pẹ̀lú ìyàwó àfẹ́sọ́nà ni pé kó ní nǹkan kan báyìí máa ṣẹlẹ̀ sọ́rọ̀ ẹ̀hún kó fi wo reaction òmòfin ní ọ̀rọ̀ yín fẹ́ jọra. tóun fúnra rẹ̀ bá níyà fún ọ̀gá iléeṣẹ́ pé ó wà níyàwó àfẹ́sọ́nà. tó bá dẹ̀ níyà kó fọ̀rọ̀ lọ̀yà ẹ̀ wò pé màámi nǹkan báyìí ń ṣẹlẹ̀ nǹkan báyìí ń ṣẹlẹ̀ nǹkan báyìí ń ṣẹlẹ̀ ẹ bá mi fi àdúrà béèrè ipe kí ni kí n ṣe toró lè jẹ́ pé ìyàwó ẹ̀ gọ̀gọ̀gọ̀gọ̀ tó bá wá di kàráǹgídá obìnrin tó jẹ́ kíkiní yẹn kó rọ́jú fún ní nǹkan tó máa dùn nínú tó jẹ́ wípé kò tiẹ̀ ní ráyè tiwọn o ti understand wípé kò ní ráyè tiwọn because ṣe rí ọ̀gá tó lóun fẹ́ fẹ́ bákan méjì nílé ayé tọ́gà bá rí nǹkan tó ń wá tán àwọn náà lè sọ̀rọ̀ àwọn dọ̀mbrẹ́là kó máa gapá sí bọ̀dà iwájú òde ní ṣe lọ. ọ̀gá ti fi bọ̀dá ṣe ọ̀gá iléeṣẹ́ ọ̀gá ń wáyàwó ṣé kí n mọ rìkọ́ọ̀dù kìíní yẹn. ṣọ́gà ló wáyàwó abọ́gà ló wọkọ̀ ṣọ́gà wáyàwó abọ́gà ọ̀gá ń wọkọ̀ rádà wọ́n wá sọ fọ́gà pé nǹkan tí òṣèré ọkọ̀ láti jọjọ́ yìí ẹni tó máa fẹ́ ẹni tó kéré sí pátápátá. wọ́n ti sọ fọ́gà that means pé ọkọ̀ ọ̀gá ló wọlé tọ̀gà fọ́gà wá ti torí ọlọ́run wá bá ṣé kí n play ẹ̀ torí mo rí ẹ má wọrí kọ́gà wá ti torí ọlọ́run torí pé tẹ́ ẹ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn máa tuyàn nínú kódà bí ẹ bá fẹ́ já ọyàn lọ inú ọmọ kékeré èèyàn àkọ́kọ́ máa fún ní súwìtì á fún lẹ́nìí kò ní fún lọ́la àbí ká fi ewúro pa kó lè gbẹ̀dùn àbí kéèyàn fowóró pa kó fi ṣe kọ́ máa fi ewúro pa fáǹtì tọ́gà ẹ bá lè díjú kí bọ̀bọ́ yẹn mú àǹtí yẹn kó fún ní nǹkan gidi ó lè ṣí ṣọ́ọ̀bù fún àbí nǹkan tá àǹtí yẹn bá ń ṣe pé ó yá gbà mo tiẹ̀ fẹ́ ṣí ṣọ́ọ̀bù fún ẹ tó bá wá ṣí ṣọ́ọ̀bù fún tán tí dùnú wá débá tí gbogbo ẹ̀ débá kókàn máa róòlù nìṣó ó lè máa fọ́gàn ẹ̀bọ̀ kó jẹ́ kọ́gà mọ̀ pé òun níyàwó tóun fẹ́ ọ̀gá ló máa wá ṣe sùúrù ọ̀gá ló máa wá ṣe sùúrù tó máa wá fi egun òtòlótó ọ̀gá lè mọ lẹ́yìn ọ̀gá ọ̀pọ̀ níyàwó òun kò sọ pé níyàwó ń gbà tó kó jẹ́wọ́ fọ́gà pé òun níyàwó kó jẹ́wọ́ bẹ́ẹ̀ kó wá má jẹ́ kíyàwó mọ ọ̀gá kó wá fegun òtòlótó kó máa ṣe dáadáa fún lady yẹn débi wípé tó bá tiẹ̀ wá dípò gbọ́ kó wá sọ pé wò wá ẹni tó ṣe báyìí tó ṣe báyìí tó ṣe báyìí nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí oríṣi ajá ń pé méjì obìnrin ò dénú o ṣe ń gbọ́ ṣẹ́rẹ́ mi tẹ̀ ń wòye tó bá ṣe wípé bí mo ṣe gbọ́n nísìn ni mo ṣe gbọ́n nígbà tí mo wà ní kékeré ayé mi á yàtọ̀ sí báyìí mo ṣẹ́ rí àwọn nǹkan mi wà téèyàn ò kì í bìlíìvù tó jẹ́ pé bọ́lọ̀ ń ṣe kọ́ nìyẹn bọ̀ tó jẹ́ pé èèyàn máa parẹ́ ọlọ́run ló mọ ìrìn àjò ẹ̀dá bẹ́ẹ̀ni kàdára láwùú àkàǹkádìrì àdá fún yín ó le láti ṣe fún lédì tó fi á dàbí pé èèyàn fi ọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ tó bá wá rẹ́ni tó lè gbà á nímọ̀ràn bó bá wá àwọn àáfàá gidi lẹ́yìn ìgbà tó bá ti ṣí ṣọ́ọ̀bù fún tó ti jẹ́ kó wà comfortable kó wá àwọn àáfàá onímọ̀ àbí kó jẹ́ kí ó máa lọ lé kéwú kó máa preach sermon pé ìgbà míì wà orí ìrìn ní ire wà ìgbà míì wà nǹkan báyìí ní kinní kan kó máa fi àwọn ànábì àtàwọn nǹkan tó ti ṣẹlẹ̀ nínú bíbélì àbí nǹkan tó ti ṣẹlẹ̀ ní ìrírí ayé káàkiri kó máa fi pàrọwà fóbìnrin yẹn ìyẹn tó wà nílé ìyẹn tó fúnyàn lówó mọ́tò so tóun náà bá máa gbọ́ ara ẹ̀ á balẹ̀ bọ̀ ọ̀gá ló máa ṣe sùúrù dáadáa gan. òun ló ń wọkọ̀. because òun ló ń wọkọ̀ ọmọ tó dẹ̀ fúnyàn ní kinní ìyẹn náà àbínú kò sẹ́ńtọ́ fẹ́rú lọ tí ò ní bọ́mọ jẹ́. ẹ dẹ́pẹ́ máa bá ń power tap o wọ́n ti gbé pọ́dù wá o. kò sẹ́ńtọ́ máa fẹ́rú lọ. ẹ dẹ́pẹ́ máa bá ń power tap wọ́n ti gbé pọ́dù wá tí ò ní bẹ́ẹ̀ ni. tí ò ní bọ́mọ jẹ́ kò sẹ́ńtọ́ máa fẹ́ gba nǹkan ẹ̀ lọ́wọ́ ẹ̀ tí inú ẹ̀ máa dùn. inú ẹ̀ ò ní dùn. tí inú ò ní bàjẹ́ torí àwọn obìnrin adẹ̀ máa ń ba nǹkan jẹ́
a máa ń ba nǹkan jẹ́ gan. Ṣé rí ìgbà míì wà tọ́lọ́run bá to nǹkan tó ti tò bí ìgbà téèyàn bá to aṣọ sínú kọ́bọ̀dù ni. Ṣé mọ̀ pátòkè ló yẹ kéèyàn ti máa mú, bọ̀ ibi bẹ́ẹ̀ téèyàn ti ń kọ́jọ èèyàn á fà á látàbẹ́ gbogbo àárọ̀ dànù. hmm, Àwọn obìnrin a máa ń ba nǹkan jẹ́. hmm. But ṣé rí tó bá dọ̀rọ̀ ọkọ, àwọn ẹlòmíì lè pààyàn torí ọkọ wọn. tó má dẹ́ ẹ̀kẹ́ ni. Ẹhẹ́n. Kò dẹ̀ sẹ́ni tó mọ̀ nǹkan tó lọ́wọ́ kò dẹ̀ ṣe ń safeguard territory ni pé ẹni tó ń bọ̀ èèyàn mọ̀ bóyá pààyàn ni, kó má lọ bóyá jàgbà gbogbo ẹhẹ́n, àmọ́ lọ́wọ́ kó má lọ jẹ́ pátápátá. Rambo ni, kó má lọ jẹ́ bẹ́ẹ̀ Rambo ni ni tí tó ò ti máa wá bá jẹ́ tèèyàn kóun jẹ́. rójú ẹ̀ ńlẹ̀ mọ́. Tí ò ní jẹ́ kóun rójú ẹ̀ nílẹ̀. But ìfẹ́ Ọlọ́run báyìí ni kó ṣẹ nílé Thank ayé you. gbogbo wa. Thank you. Let Àmín. his will be done. Ọkùnrin Àmín. yẹn kó seek advice àwọn àgbàlagbà, kó dẹ̀ máa gba àdúrà sí, kó ṣe tó bá níyà kó ní kí ìyá òun bá òun ṣe kinní yẹn, but kó jẹ́wọ́ fọ́gà ṣá, wọ́n lọ́mọ kó àgbà jẹ́wọ́ ní fọ́gà, girama. kó jẹ́wọ́ fọ́gà, ó ọ̀rọ̀ àgbà ní girama tó kù. kó jẹ́wọ́ fọ́gà. Kò ní di pé mi ò mọ̀ pé o níyàwó lékè o sọ fún mi, mo sọ fún yín o, ẹ máa ní sùúrù ọ̀gá. Ọ̀gá tó dẹ̀ wá nǹkan náà, àwọn náà fẹ́ farabalẹ̀. bẹ́ẹ̀ Ẹ ni ti nígbà kan understand? sọ pé ọkọ máa wọlé wá ó máa Tán lọ́kọ́ ẹni máa tó wọlé máa tán ló tọ̀wọ̀ máa wá. fẹ́ sí ara ẹ̀. Ẹni tó Ọlọ́run ló wá máa fẹ́ sí ẹni ara tó ẹ̀ wá tó ń wáyàn kiri. ẹni tó wá ríran yẹn sí ọ̀gá, kí ọ̀gá wá padà lọ bá wípé ẹni tí ẹ sọ ó wọlé tọ̀ mí, ṣẹ́ni yìí ló ṣóun ni. àbó nǹkan tó God bá wá bless you. lóhùn ni wọ́n wá sọ wípé ó mà lẹ́ni tó ń fẹ́, ẹni yẹn ló wá máa sọ fún wọn pé ìwọ ló máa farabalẹ̀ oníyàwó méjì, torí ilé ayé ìbá ọ̀fẹ́ léèyàn wọ́n á fẹ́yàn léèyàn. bẹ́ẹ̀ ni Àfẹn tó bá ti dẹrù ẹ̀ pé wá látọ̀run bẹ́ẹ̀ ni. pé bó mi ṣe lọ ilé ayé yìí o, mi ìfẹ́ lórogún, mi ìfẹ́ káwọn ọmọ mi lọ́ba kan. Àfẹn tó bá ti dẹrù ẹ̀ pé wá látọ̀run tó ráyàn mọ́ ní kádàrà, èèyàn ò rí ògùn kádàrà ṣe. kò sí Àfẹn tó bá ti dẹrù ẹ̀ pé wá kò sí o kò sí. bọ́ọ̀ fẹ́yàn léèyàn wọ́n á fẹ́yàn léèyàn. Èyí obìnrin tó kù lé ọkọ ẹ̀ torí pé ọkọ ẹ̀ yàn àlè ni, ọkọ lọ́kọ kọ́ lòun náà tún máa padà lọ fẹ́. òdodo So ọ̀rọ̀. kí ló dé téèyàn ò dúró síbi tí èèyàn ti gba yìí, téèyàn ti gbẹ̀yẹ, téèyàn ní rìmóòtù nǹkan ẹ̀ lọ́wọ́ téèyàn ti fẹ́ láti kékeré. So ibi tẹ́mi máa sọ nìyẹn ṣá, kó ní kí ọ̀gá yẹn kó padà lọ síbi tí wọ́n ti ríran fún, kó dẹ̀ jẹ́ kó mọ̀ pé òun níyàwó, kó má fi ẹ̀tàn bá lò, torí ilé tí a bá fi tọ́mọ ìrì ló máa wo. Relationship téèyàn bá fi ẹ̀tàn bẹ̀rẹ̀ kò kí ń tọ́jọ́, kò kí ń tó ọbẹ̀ tá a bá fàbò sí sè ó máa ń ru paná ni. bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ tèmi ò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣe ṣé ẹ mà. kú ètò. Ọlọ́run ní paná làákàyè wí. ọ̀rọ̀ yìí ó jìnlẹ̀ ó jìnlẹ̀ ó jìnlẹ̀ ó jìnlẹ̀. Àwọn ètò gbígbà ó jìnlẹ̀ ó jìnlẹ̀ gidi. ẹ káàbọ̀. mo rí i pé mo fúsì sísá wa next mo ti rí wọn bẹ̀. ẹ jẹ́ bá mute wọn. sísá wa mo fúsì I believe she was next in line. Àfi tó bá yẹ pé bóyá ó ti get busy. Moderator ẹ bá mute ẹlòmíì ẹni tó bá fẹ́ go ahead ẹ bá wa go ahead. Mo rí ìyá landlady àwọn mo rí wọn nínú box. Ẹ̀yin tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ lè bá wa go ahead. Ẹ káàbọ̀ ẹ bá wa gbà wọ́n mọ̀ràn o. Ilé ìga o. Ẹ̀yin tẹ́ mo rí pé sista Bọ́lájí bọ́n ṣe ń wọlé náà ń jáde bóyá network ló dẹ̀ tí òjòrò. Okay, sista Bọ́lájí ẹ go ahead torí ẹ̀yin náà ti wà ń bẹ̀ tipẹ́. Mọ́mì, Ẹ káàbọ̀ sista Bọ́lájí ẹ nẹ́tíwọ̀kì ló káàbọ̀. ń ṣe mí lálẹ́ yìí o. Mo rí bẹ́ẹ̀ ṣe fẹ́ pè wọlé ni. Ẹ kó ètò màá ọ̀la máa gbà fún yín mọ́mì. Àmì Ẹ jẹ́ kí n dúró báyìí náà fò tí nẹ́tíwọ̀kì bá dà máa pè wọlé. Ṣé rí àwọn gbígbà kan wà tá a máa gbà nílé ayé yìí? Àwọn nǹkan tó bá ti jẹ́ wípé Ọlọ́run dá ẹ̀dá mọ́, like àwa èèyàn la ní àwọn ìwà lọ́wọ́ tá a máa wù lóríṣiríṣi. Ṣé rí àkọ́bí girama tó sọ̀rọ̀ tó ń tì ló ń sọ̀rọ̀ yìí o. tó yé mi dé. Àkọ́bí Ṣé rí girama kí òyìnbó brọ́dà tó yẹn sọ̀rọ̀ ló ń sọ̀rọ̀ yìí sí. Ẹ má sọ̀rọ̀ lọ. kí Mo lẹ́yìn mà? introduce yín fáwọn èèyàn. Mo lákọ̀ọ́bí girama lẹni tó ń sọ̀rọ̀ àkọ́bí girama òyìnbó tó sọ̀rọ̀ tán yìí. Lẹni tó ń sọ̀rọ̀ mo fẹ́ wò bóyá ọ̀rọ̀ yìí Bẹ́ẹ̀ máa. ni o, àkọ́bí girama nìyẹn o. Ṣé rí bẹ́ẹ̀ ni ojú tèmi náà fi wò, ṣé rí mo máa tẹ̀ lọ́rọ̀ tí girama sọ. Because ẹni oníyàwó méjì náà kò ní padà dúró lẹ́yọ̀kan. Mo rí Ẹlẹ́yọ̀kan náà stars wà ní stars sọ pé ẹ̀yin náà ká ní òun máa contribution padà ọkùnrin o. dọ́dọ́dọ́dọ́ òun máa fẹ́ méjì. Bẹ́ẹ̀ni. Kí la wí mọ́ No, mi? mo ní mo rí stars pé I need the contribution àwọn ọkùnrin káwọn ọkùnrin náà bá wa dá sí i. Mo ń sọ fún wọn sílẹ̀ ní ẹ máa sọ̀rọ̀ yín lọ. Ṣé rí okay mà kí brọ́dà yẹn kan jẹ́wọ́ kó sọ fún ọ̀gá yẹn because
wọ́n ní bàbá ṣe wáyé pa máa rí náà la máa rí náà la máa jẹ́ Ọlọ́run ti kọ́ bẹ́ẹ̀ ni ó ṣe jẹ́ wípé ìgbà tí nígbà yẹn náà tó ṣẹ̀ wá ríṣẹ́ tí oríṣẹ́ láti tó wá jẹ́ pé òkè ọ̀gá iléeṣẹ́ yẹn wá promote wọn ó ń fún wọn ní promotion ó ń fún wọn ní promotion ó ń fún wọn ní promotion because Ọlọ́run ti kọ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run ti sọ pé wọ́n máa pàdé wọn dẹ̀kẹ̀rẹ̀ ó máa ní ìwúlò rere nínú ayé àwọn méjèèjì ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ ọ̀tẹ́mi rí ni ẹ̀ so kí máa yẹn kó sọ fún ọ̀gá wọn pé wá báyìí o mo níyàwó ńlẹ̀ o àmì family man like ẹ mọ̀ kó bá ti jọ sọ láàrin ara wọn bẹ́ẹ̀ ni tó bá ti jọ sọ yes tó bá ti jọ sọ láàrin ara wọn understanding òun ló matter. Màmá ní àwọn messages tó náà ti ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di kó ó pàdé nìyẹn bí àwọn ti sọ something like that bẹ́ẹ̀ ni wọ́n sọ fún wọn ní ẹni wọ́n tó náà máa máa padà fẹ́ máa fẹ́ fẹsẹ̀ ara ẹ̀ ní wá bá ó lè má tó pé ẹ̀ onítọ̀hún máa kéré sí ìyẹn fọ́gà iléeṣẹ́ o. ó yá so ti wà lẹ́ so ilé ayé yìí Ọlọ́run ò dẹ́rù bà wá rárá àwa ni ká má ṣe kí ni ká má dẹ́rù bára wa so bọ́lọ̀ ṣe kọ́ nìyẹn kọ́ ṣe kí ni kọ́ rọra ṣe kọ́ jẹ́ kí wúmà yẹn mọ̀ pé àwọn ní fẹ́ǹsì ó dẹ̀ ti wá bẹ́ẹ̀ nìyẹn kọ́ dẹ̀jọ́ ṣe kí ni kọ́ jọ máa kọ́ ọmọ olùbọ̀ advice tèmi nìyẹn ilé ayé yìí ò lè àwa ni ká má fà lọ́fà. ẹ ti já fún grandma jẹ advice yìí ló lágbára ẹ ṣeun God bless you. ẹ dákun ẹ tó bá mọ́mì bó ṣe gbà nìyẹn. fiancé ẹ̀ tó wá jẹ́ òun ló fún lówó ọkọ̀ òun ló mà kú lówó mọ́tò kan lówó mọ́tò ìyẹn ló sọ fún pé ó fẹ́ gbàyàn níbì kan o òun rí ibi iṣẹ́ kan òun ló fún lówó mọ́tò o. mọ́mì mo kúkú ń jẹ́. ṣẹ́rí tí kò bá fún ẹlòmíì máa fún tí kò bá sọ fún ẹlòmíì máa sọ fún. ọmọ mi because ó ti wà lákọsílẹ̀. ọmọ mi tí ò bá wá gbà obìnrin tó fún ọ lówó mọ́tò yẹn ló máa padà wá lose because ọkùnrin ò ní nǹkan kan láti lose so wọ́n gbọ́dọ̀ fegu òtòlótó ẹni tó fún ọ lówó mọ́tò yẹn ni wọ́n máa wá bọ́n ṣe máa pẹ̀tù sí nínú ẹ wò gbọ́dọ̀ máa fomi tútù sí lára. ọmọ yín ní kò ní choice kó gbà ní kọjọ. kò ní choice tí ò bá gbà òun ló máa lose. kò ní choice ma. kò ní choice ó tọrọ ní ọsọ ẹni tó ti ríṣẹ́ tó fi dolóore kò má tàṣẹ rí tí ò bá fún lówó tí ò bá fún lówó lè dọkùnrin kan máa kọjá lọ lójú títí màmá ní ẹgbà bọ̀dá yìí mo fún yín lówó wọn ní kí n lọ ṣe sàárà á fẹsẹ̀ rìn délé bẹ́ẹ̀ á fẹsẹ̀ rìn débẹ̀ ṣé níbi tó rí èèyàn bá wà ibi tí ṣúgà bá wà lèra tí ń lọ bá ẹlòmíà fún ibi tó yín bá wà lèra tí ń lọ bá ibi tí ò bá fún ẹlòmíà fún Ọlọ́run agbókúta lẹ̀ dìde tọ́lọ́ba ti ní ọ̀nà ẹbẹ̀ ló wà ire ẹbẹ̀ ló wà Ọlọ́run agbókúta lẹ̀ dìde tó máa ṣe láàánú tó fi máa débi orí ẹ̀ kọ́lọ́run fún wa láàánú tó máa gbé wa débi orí wa ni obìnrin yẹn ló máa lùzì sísí tí ò tí ì fẹ́ sí because kò tí ì fẹ́ sílé kò tí ì forúkọ sí lọ́wọ́ wọn tí máa rí kò tí ì sanwó orí ẹ̀ ó ló máa lùzì and everybody ló wá security fún ilé ayé ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bí tó tutù tá sí kò sẹ́ni tó lè lọ gbèdì sórí stóòfù gbígbóná. bẹ́ẹ̀ni á dá fún yín girama ibi tí mo lọ gangan nìyẹn. sáàtì ti wọlé ẹjẹ́ agbọ́tọ̀ ọkùnrin ẹjẹ́ agbọ́ contribution ọkùnrin ẹ káàbọ̀ sáàtì ẹjẹ́ àtúgbọ́ contribution àwọn ọkùnrin o ẹjẹ́ agbọ́ contribution àwọn ọkùnrin ẹ káàbọ̀ sá. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Ẹ̀rù kan ń bá èmi ni. Ẹ kálẹ́ mo kí gbogbo wa pátápátá kú o. Ẹ kálẹ́ o, ẹ káàbọ̀. Now, ẹ rí àwọn màmá wa àtàwọn bàbá wọn ti sọ̀rọ̀ púpọ̀ lórí case tó ń ṣẹlẹ̀. Case yìí case tó lágbára gan ni bí mo ṣe gbọ́ tẹ̀ narrate kì í ṣe àwàdà case. Àkọ́kọ́ náà ṣe rí ọ̀gbẹ́ni yẹn nǹkan tí mo kọ́kọ́ ń gán níbi case tó ń ṣẹlẹ̀ ni pé ó ṣe tí ò bá múra lórí case tí wọ́n fẹ́ tí ò bá fọwọ́ yẹpẹrẹ mú case yìí ó máa padà ní problem later ní bọ̀bọ̀ yẹn
ó ṣeé ṣe kí kó padà ya olùsí Hey, ní lórí kéèsì yìí bó ṣe wà yìí tí ò bá múra dáadáa tí ò fọwọ́ yẹpẹrẹ mú o bọ̀ tí tó bá fọwọ́ yẹpẹrẹ mú ó ṣeé ṣe kí kó má padà favour rẹ̀ bẹ́ẹ̀ ni because o. nínú bí mo ṣe gan ní irú àwọn ìgbésí ayé báyìí in fact Anab Muhammad gan téèyàn bá wò ó pé obìnrin ràn án lọ́wọ́ láti lè débi tó ń lọ obìnrin ó ran ànábì lọ́wọ́ kí wá ló fà á tó jẹ́ pé ìgbà tóbìnrin ràn lọ́wọ́ níwọ̀nba déédéé bóyá agbára obìnrin yẹn ṣe mọ nígbà yẹn kò ta sí nǹkan kan míì kó make sure pé òun ò kọjú sí obìnrin kankan kò wojú ẹnì kankan átá tí obìnrin tó ràn lọ́wọ́ yẹn fi kú bẹ́ẹ̀ ni so kò fẹ́ ìyàwó méjì títí tẹ́ni tó ràn lọ́wọ́ yẹn fi kú jáde láyé bẹ́ẹ̀ ni. so ìyẹn kéèsì kan ni tí ọ̀gbẹ́ni yẹn tó need láti kọ́kọ́ kíyèsí irú obìnrin bẹ́ẹ̀ àwọn obìnrin wá ní bọ́ọ̀lù ti ṣe ṣẹ̀dá wọn irú obìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ ràn lọ́wọ́ díẹ̀ àfẹ́sọ́nà rẹ̀ yẹn bó ṣe ràn lọ́wọ́ yẹn tí ń fẹ́ dáadáa fún yẹn bó ṣe tó bá padà gan ni pé ìlànà tó lóun fẹ́ lànà fún ọkùnrin yìí pé àbọ́lọ̀ ṣe fẹ́ lànà fún yìí ọ̀nà tí ó padà pa òun lára nígbésí ayé òun ni obìnrin ò ní kọ kílè òsú láìla ó lè ṣèkà fún. bẹ́ẹ̀ni kò ní kọ kílè òsú láìla tó jẹ́ pé obìnrin olówó gan tó ń sponsor rẹ̀ kò ní padà jèrè ọkùnrin yẹn kò ní padà jèrè ọkùnrin yẹn yóò padà in fact tí ò ní ṣe é sọ ní ó padà sáré rẹ̀ kó ṣẹlẹ̀ sí ọ̀gbẹ́ni yẹn kódà bí ò ní fi síbẹ̀ yóò tẹ́ lọ́nà pé òkè òun ti wá rí i pé tọ́wọ́ rẹ̀ bá bà tán nǹkan tó máa ṣe káàkiri nìyí ó bẹ́ẹ̀ tá a káwájọ wá máa rùn pa àwọn obìnrin míì wà tó lọ́n fún nírú ẹ̀mí bẹ́ẹ̀ kò sí rọ́ńbẹ́ o pé ìyá yẹn kọjọ máa jẹ àwọn bó ṣe ń jẹ àwọn. bẹ́ẹ̀ni tí wọ́n fi tí ọkùnrin yìí tí ò bá lo wisdom gidi lórí kéèsì yìí kó sì bẹ́ lọ́hùn gidigidi sí ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ kó dojúrú mọ́ lọ́wọ́ bọ̀ gẹ́gẹ́ bí àwọn màmá wa ṣe ń sọ pé kó tètè make sure pé òun kárí màmá olówó tó ń help ẹ̀ yẹn kó kárí àlọ́ yes is a very good point tó jẹ́ tí ọkùnrin yẹn ní láti take into consideration ó gbọ́dọ̀ make sure kó sọ fún irú ẹni yẹn òun ò ní àti bínú kankan ó gbọ́dọ̀ understand pé ọkùnrin ò gbọ́dọ̀ dàgbà dórí stage yẹn kó mọ̀ wá lẹ́nì kankan tó ń fẹ́ so tí ọkùnrin yẹn náà tó bá wá rírù gbésẹ̀ tí ìyá olówó yẹn ń gbé pé òkè no èmi mo fẹ́ help ẹ òun láti lọ kọ obìnrin yẹn sílẹ̀ ni kéèsì yẹn ó máa fẹ́ rí bákan máa fẹ́ rí bákan so kò gbọ́dọ̀ wò ó pé àfẹ́sọ́nà òun tó bá wò pé ok àfẹ́sọ́nà òun ọlọ́run kàn ní kó tí òun débi tí oríire òun wà ní rárá o kì í ṣe pé ibi tó rí rẹ̀ wà nìyẹn ọlọ́run ó lè tì í bẹ́ẹ̀ náà pé kó fi ṣe kòńgẹ́ orí àmọ́ kì í ṣe pé ó ti tì mí débi oríire mi jẹ́ kí n yá compensate ẹ̀ pé kó wá wò pé jẹ́ n compensate ọmọ yìí èlò ló ti ná fún mi gan èlò ló fi ṣe kinní kan jẹ́ n compensate ẹ jẹ́ ara bẹ́ẹ̀ ṣe nǹkan kan kó dẹ̀ra máa bá láìfù tiẹ̀ lọ rárá kò ní easy bẹ́ẹ̀ yẹn so wọ́n gbọ́dọ̀ wo bí wọ́n á ṣe ṣe tí obìnrin yẹn alákọ̀ọ́kọ́ yẹn kódà bó ti lè wù kó jẹ́ pé ìwọ̀nba owó ló lò tó fi ra sponsor rẹ̀ níwọ̀nba nǹkan tó ṣe kò gbọ́dọ̀ wá kó wá páàkì ẹ̀sẹ̀gbẹ́ kan bíi lọ ṣèṣirò nǹkan tó ná tó àwọn obìnrin ọlọ́run dá wọn ní nǹkan ẹlẹgẹ́ tó jẹ́ pé kódà bóbìnrin yẹn tí ò bá jáde sọ̀rọ̀ rẹ̀ ìhun tó bá ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé ṣé n tó wáyé kó o fi ṣe fún mi ní o ti wá rólówó wá bá lọ so irú kíní yẹn gan ó lè kó bá obìnrin ìyá olówó nǹkan tí ó kó bá bísínẹ́sì wọn tí wọ́n mọ̀ wò pé àbí wọ́n ń sàwọn ni so inú obìnrin yẹn dẹni bóyá inú rẹ̀ ni ò ní dùn sí lọ́dọ̀ ọlọ́run èyí tó obìnrin àkọ́kọ́ yẹn ṣe fún ọkùnrin yẹn ó lè tẹ̀sùn wọn ju èyí tí màmá yẹn ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ lọ́dọ̀ ọlọ́run ó lè tẹ̀sùn wọn ju ọ lọ because bí grandma òyìnbó ti sọ lẹ́ẹ̀kan mi mọ bọ́n ṣe ra pòwò yẹn ó dàbí pọ́n tó gbọ́ Yorùbá jà wá tà wá Nàìjíríà gan lọ mi ṣáà mọ̀ pé bóyá bí nǹkan kan ṣáà ní adìẹ ń jẹ kí kágbàdo tó dé ìyá mi mọ̀ pé Ìbàdàn wa kan náà ni Ìbàdàn kan náà ni
grandma is half kẹ́mọ̀ Ìbàdàn half Èkó. Masha Allah. So nǹkan kan ni orin adìẹ ń jẹ kí àgbàdo tó dé. So bí obìnrin alákọ̀ọ́kọ́ náà tí ò bá ra push ẹ̀ tí ò ra tì í lẹ́yìn ni Ọlọ́run lè má jẹ́ kí ìrìn àjò yẹn ó yá láti tètè pàdé obìnrin yẹn bó tilẹ̀ jẹ́ pé Ọlọ́run ti padà kọ wọ́n pọ̀ torí béèyàn ò bá tí ì ní connection kankan nínú sánmọ̀ kò sí béèyàn ṣe fẹ́ connect Olùjẹ́yàn láyé bẹ́ẹ̀ ni. so èyàn ò lè Èèyàn kọ́ connect ti ẹ̀ lè fèèyàn jọ mímọ̀ pàdé sọ̀rọ̀ ni. láyé rárá so gbogbo Bẹ́ẹ̀ àwọn tẹ́ bá rí tán jọ pàdé láyé yìí Ọlọ́run ti jọ kọ wọ́n pọ̀ níbì kan wọ́n ti ní connection níbì kan táwọn gan ò lè rìn irú ẹ̀ ní máa ń ṣẹlẹ̀ tó yẹ pé téèyàn bá débì kan ibi country téèyàn ò dé rí àbí ìlú gan téèyàn ò dé rí èyàn mọ̀ wò pé mo sì ti rírù nǹkan tó jọ báyìí rí o so like that irú connection yẹn ti máa ń wà in fact èyàn ò rẹ́ lómi tí yóò wò pé ó dà pé mo dẹ̀ ti rí fèsì rí ẹ̀ẹ́dẹ̀ rí rárá ẹ̀ẹ́dẹ̀ rí kódà bẹ́ẹ̀ ni mo ìyá bá máa wò pé wò mi ò dé lójú mi ò dé ìlú tó ń sọ yẹn rí nítorí pọ́lọ́n ti fún connection kan ti jọ wà rí ni so tọ́lọ́ ò bá connect ọkùnrin yẹn mọ́mọ́ olówó yẹn tẹ́lẹ̀ nípẹ̀lẹ̀ níbi tí wọ́n ti mọ̀ kò sí bọ́n ṣe fẹ́ rìnà pàdé so obìnrin tibí náà òun náà lè fọwọ́ gbáyà pé èmi ni mo sọ atọ́sọ́nà bó ṣe soríire so Ọlọ́run ni ló wà ń di gbogbo ẹ̀ so ọkùnrin yẹn nílò láti bẹ lóun gan ó ní láti bẹ lóun gan lórí kéèsì yẹn bí màmá wa girama òyìnbó ti sọ náà kó fi lọ mọmọ rẹ̀ náà àwọn obìnrin Ọlọ́run fún wọn lẹ́mìí tó ní agbára gan fa tó yẹ pé tán bá tó bí pé obìnrin ní í ṣiṣẹ́ bí alálàáfáà táwọn àáfáà máa ń ṣe ni yóò ní agbára gan torí ẹ̀mí wọn Ọlọ́run máa ń fún wọn ní agbára gan náà lẹ́ẹ̀ fi rí pé àwọn obìnrin ló pọ̀ ń di iṣẹ́ àwọn alálágbára àwọn aláyédè nǹkan tẹ́ máa ń rí yẹn so ẹ̀mí wọn máa ń lágbára tóbìnrin bá bínú lẹ́ẹ̀kan ó times 10 kọkùnrin ó máa bínú tọkùnrin bá ń forí sọ̀gànà nǹkan tara ẹ̀ jẹ́ tóbìnrin bá bínú ẹ̀kan wàhálà ńlá ni so ìlú lè wó ẹlẹgẹ́ ni so tí màmá rẹ̀ bá a dá sí tí màmá rẹ̀ bá a bẹ lọ́run lórí rẹ̀ Ọlọ́run ó ṣamọ̀nà rẹ̀ bí ó ti ṣe rìn tó jẹ́ pé ìyàwó alákọ̀ọ́kọ́ òun kò fi ní bínú mo mọ̀ pé ìyàwó olówó tibí yẹn kò ní bínú gbogbo nǹkan tí ń fẹ́ láyé orí rẹ̀ lọ́run ti ẹ̀yẹ́ ń ṣe wọ́kọ èdè tí ń fẹ́ nìkan náà gbogbo lọ́kọ ibi tó ń lọ pé òun ṣàfàdé orí bẹ́ẹ̀ ni. so definitely yóò máa wá gbogbo bí ìdùnnú ọkùnrin yẹn bí ò ṣe ní rí tí ó tako ọkùnrin yẹn lòun ò mọ sáré rẹ̀ so dèdè tí ń bá wa ń bànújẹ́ àbí tí ń dẹ́rù bà ọkùnrin yẹn pé ìyàwó tí mo ní nílé yìí náà ni wà ń dẹ́rù bà mí báyìí ọ̀dọ̀ àlè fara wa sílẹ̀ mi má bá ṣe fẹ́ yanjú rẹ̀ tí ò fi ní bínú so tó bá lè jẹ́ pé muslim ni wọ́n mi rò pé ó yẹ kó ní iṣu rẹ̀gẹ̀dẹ̀ lọ so tán bá ti ṣe wáàsí fún bí wọ́n ṣe báwọn yẹn ṣe sọ láìkan yẹn tán ti sọ̀rọ̀ yẹn létí rẹ̀ ọ̀dọ̀ obìnrin àìmọye àwọn tó ṣe wáàsí fún parí wọn lórí social media àìmọye àwọn tó ṣe wáàsí ìyẹn ò fún ràn wá wàláhì ọ̀rọ̀ wọn o bó ṣe ń but gba pọ́nrán lálẹ́ tó wọ́n ń jáde wá ṣèdí ọkọ wọn ní ojúde gbàgbàdì wáàsí báwo obìnrin kí lẹ̀ ń sọ yìí. wàláhì tó Ọlọ́run dàpọ̀ kó síjú àánú wà nírú kéèsì yẹn kéèsì tó lágbára ni wàláhì àkànlé wò pé kí ló wà ń bẹ̀ ẹ̀bí tó bá ti rólówó kó já yẹn sílẹ̀ ó lè dàgbé sí ayé ọkùnrin yẹn dúró ó lè dàrú tí ò tún ní dá tiẹ̀ nìkan rú ó lè kó tó bá dá ìyá gbogbo olówó ibi títí gan ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni ó lè dá gbogbo ibi iṣẹ́ yẹn rú tó wàláhì á ní àfi ṣàwádànù ni tó kọ́lọ́n kó má da ilé ẹnìkọ̀ọ̀kan wa rú àmín jẹ́ kí mo ní kí n sáré contribute sí náà ní kọ́lọ́n kó ẹjọ́ ìsìn màmá lálẹ́dì nẹ́tíwọ̀kì yín ló ń kó báyìí o nẹ́tíwọ̀kì alálẹ́dì ó ń wọlé ó ń jáde ní o. ẹ káàbọ̀ ẹ ṣeun sir God bless you for the contribution. moderator wa wọn ló tún fẹ́ bá wa dá sí èmi máa ń láìké mi fi contribution tèmi kí n fi sí ìgbẹ̀yìn torí mi fẹ́ kó má jẹ́ pé tí mo sọ láwọn èèyàn máa rò pé òkè òun ni final ta ló tún fẹ́ bá wa dá sí o ẹ bá wa mute kẹ bá wa gba brọ́dà yìí mọ̀ràn o ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ bá wa gbà wọ́n mọ̀ràn ẹ dákun ẹ go ahead o kí n tó sọ tèmi o ẹ káàbọ̀ o ẹ̀yin tí network bá ń ṣe ẹ lè pè wọlé mo rí pé people trying to come in but the network is just kicking them out ẹ dákun máa bá wa power tap bẹ́ẹ̀ kíkí ni network yẹn kó lè strong dáadáa ẹ̀yin tẹ́ ẹ ṣe ń join ni wa à ń sọ̀rọ̀ nípa brọ́dà tó ní ìdìmọ̀ràn ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ ó ní dìgírì bọ̀ kò níṣẹ́ ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ ìyẹn ló rí ibì kan pé òun máa rí ibì kan tó ń wá iṣẹ́ fún yàn wọ́n tó dẹ̀ ní dìgírì tó ní gbogbo ẹ̀
ọkùnrin yẹn bá ní bó o bá fún un bóun bá ṣe kíní kan òun ò lówó mọ́tò, ìyẹn lọ bá yáwó mọ́tò ló bá débẹ̀ ló bá lọ. ìyá onílé iṣẹ́ ìyẹn lówó ní gbogbo ẹ̀ kò rọ́kọ, ó jáde wọ́n bá ní reason tí kò rọ́kọ fẹ́, ẹni tí ó máa fẹ́ tọ́lọ́hún kọ́ mọ onítọ̀hún ó máa kéré sí pátápátá, then kó má wá ọkọ lọ síbì kankan, onítọ̀hún ni ó fẹ́ sí ara ẹ̀ rìn wá bá. ìyẹn ṣàǹretí wọ́n fẹ́ gbàyàn náà ṣe. ọkùnrin tí bíta ló ní dìgírì tó níyàwó àfẹ́sọ́nà, ìyàwó àfẹ́sọ́nà ló bá yáwó kó fi wọ mọ́tò lọ. ó wọ mọ́tò débẹ̀ ó kò yá lálẹ́bí tí wọlé ẹ káàbọ̀ ó yẹ go ahead. mo kàn tó lẹ́yìn pé a kú ètò mà. ọlọ́run lọ́bẹ̀ elétò ẹ káàbọ̀. ẹ ra mà nẹ́tíwọ̀kì yẹn ó ń ṣe ṣégè ó fún ṣe ó mi. ṣe ṣége fáwọn èèyàn mo rí bẹ́ẹ̀, báwọn èèyàn ṣe ń wọlé ló ń já wọn, wọ́n ṣe wọlé ló ń já wọn. mo ṣe ní ẹ bá fẹ́ tó dá bá sí bá wa ká ètò ni. ẹ bá wa dá so sí. àwọn ìyá wa ti sọ̀rọ̀ wọn dẹ̀ ní sọ̀rọ̀ tán lágbára ọlọ́run. àmín àmín kí ẹ rí ọmọràn tẹ́mi ò bá fún máa yí iṣẹ́ mọ̀ pé àwọn obìnrin kọ́lọ̀ ń ṣàánú wa ni kò sẹ́ni tí wọ́n máa mú idà kọjá lórí rẹ̀ náà tí kò ní ṣe ojú rẹ̀ fìrí because tó bá ní pé kóun fi woman yìí sílẹ̀ thanks for following. ká ó lè di nǹkan míì sí lára because ó máa di nǹkan míì sí woman yẹn because ó máa wò pé ìgbà tí ò tíì sí nǹkan kan òun lòun wà ń bẹ̀ fún. ìyẹn gbogbo ló ń bà mí lẹ́rù ń bẹ̀. nítorí pé ó wá rí olówó kan ó wá fi òun sílẹ̀ so kò ní inú ẹ̀ ò ní dùn so ọlọ́run náà dẹ̀ ni ó tún ti wọ́n ní èèyàn máa àti ara èèyàn náà lèèyàn ti máa ń ṣòro èèyàn kan tó fi máa dìde bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọlọ́run máa lò ní sábàbí. tí òun ò bá fún lówó mọ́tò kó lọ sọ́dọ̀ woman yẹn ẹlòmíì ó máa fún lówó mọ́tò tó máa fi jáàmù woman yẹn so èmi ò bá ní bí grandma ṣe sọ kó sọ gbogbo mind ẹ̀ kó sọ fún woman yẹn wípé mo ti ní àfẹ́sọ́nà mo ti lẹ́nìkan tí mò ń fẹ́ get kó má keep secret ẹ̀ fún woman yẹn. ó bá lójijì ni ó níyẹn gan ò sọ lẹ́nu ó kọ níwèé ni ló mú lé lọ́wọ́. tó kó sọ fún woman yẹn pé òun lẹ́ni tóun fẹ́ o wípé ẹni yìí ló dẹ̀ wà fóun tipẹ́tipẹ́ kó ṣàlàyé fún un and the same thing kó lọ sọ́dọ̀ girlfriend ẹ̀ yẹn náà kó sọ fún pé tó ṣe ọjọ́ ẹ̀wọ̀ ẹ má bínú mo ti gbà pé ẹ máa sọ opinion tí wọ́n ráìtì nǹkan tá à ń ti sọ máa gbọ́ nǹkan tá à ń ti sọ ráìtì nǹkan tí lálẹ́dí sọ ráìtì ṣe rí bó ṣe ń sọ̀rọ̀ lọ ẹ̀mí kan sọ fún mi wípé ọlọ́run ló ti tò kínní yìí láti lẹ̀ bẹ́ẹ̀ni ṣe rí ọlọ́run bá dẹ̀ ti tò wàláì lédì yẹn gangan ibi tá a fojú sí lédì tí níyẹn náà lè ti máa gbọ́ níta ṣẹ́nígbà mi wà èèyàn máa ń rìn téèyàn máa ti gbọ́ oríṣiríṣi nǹkan ọkàn mi sọ pé lédì tó ń fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn wàláì tàláì kò ní ṣe wàhálà àgàgà tọkùnrin yẹn bá jẹ́ mùsùlùmí ó máa sọ fún pé bá ṣe ń sọ́fà tipẹ́tipẹ́ wípé bọ́lọ̀ ń ṣe fẹ́ kórí nìyẹn ṣùgbọ́n má gbàgbé mi àwọn obìnrin míì àwọn obìnrin míì ṣe rí báwa ṣe ń wò pé ó máa heavy ní àyà woman yẹn wàláì ó lè má rí bẹ́ẹ̀ ṣe rí tó bá sọ fún woman yẹn pé orí nǹkan tá a rí tí mo rí lénìí nǹkan tó ṣẹlẹ̀ ní ọlọ́run lè ṣe kó jẹ́ pé ọlọ́run gan máa tu ọkàn woman yẹn because òun náà ti ń try ó ti ń wá míìsì bí ọkọ yìí ṣe máa là òun náà dẹ̀ rí wàhálà tó ń ṣe nítorí ọkọ tí ń gbowó rẹpẹtẹ ìyàwó tí ìyàfíàsí náà ti ń gbádùn lé. ẹ wá rò pé àti tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mò ń sọ kó tó mí ti woman eléyìí tó dàgbà jùlọ yìí. okay. So kó ṣàlàyé fún pé nǹkan tó ṣẹlẹ̀ lélẹ́yìí so tó bá wu woman yẹn lẹ́mìí ẹ̀ láti continue pẹ̀lú ẹ̀ kó continue tí ò bá kó fi bá méjì pé tó bá yẹ pé muslim ni tó bá lè fẹ́ yàwó méjì ṣé ẹ̀ gẹ́ẹ̀tì nǹkan tí mo sọ tó bá lè fẹ́ yàwó méjì kó fẹ́ woman yẹn
kó dẹ̀ tún fẹ́ kó lè bá a ṣe oore tí girlfriend ẹ̀ ti ń ṣe fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó lè bá a sọ fún un kó jọ fẹ́ àwọn méjèèjì papọ̀. tẹ́ ẹ gẹ́ẹ̀sì nǹkan tí mò ń sọ because because tó bá ní pé kóun fi woman yẹn sílẹ̀ bẹ́ẹ̀ yẹn ó lè lead sí nǹkan míì fún woman yẹn tí woman yẹn ò dẹ̀ ní fara mọ́ so bó ṣe rí nìyẹn that's my own contribution to my as in from my side o. ọ̀tí àwọn ojú tẹ̀yìn ti wò ní gbọ̀ngàn lọ́rọ̀ ní mo ayé fẹ́ fẹ́yàwó méjì tó bá kọjú mo fẹ́ sẹ́nì fẹ́yàwó kan méjì ó sàn ju pé mi ò ṣe mọ́ lọ ó ti waste time ẹni yẹn mo fẹ́ fẹ́yàwó méjì ó So, sàn ju pé mi ò ṣe mọ́ wípé ṣọmọ pẹ́ ni ló ń ṣàánú wa sórí pé ìgbà tí mo débẹ̀ ìwọ náà ń jẹ ló ń mú ní gbogbo àṣẹ mùkàmùkà ọlọ́run ti kọ́ di ó lè tẹ̀ ní pé ó lè kọ́kọ́ ṣèyàwó fún èyí tó ti ń fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn of kó course dá lókòwò kó ṣe nǹkan dáadáa fún kó dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ déédéé láàrin wọn kó wá fẹ́ kejì yẹn náà bẹ́ẹ̀ ni ẹ ti grandma understand ṣé ní nǹkan bẹ́ẹ̀ tọ́lọ́run bá ti kọ kò ṣeé yí padà bá ṣe wò pé ọlọ́run ló ti kọ́ tán ti rí fóbìnrin tìbí yẹn pẹ́ tó máa fẹ́ máa wọlé tí tìbí yẹn bá lóhùn ò ní gbà nǹkan tọ́lọ́run bá ti sọ kódà kéèyàn lọ wọ́n ní a lè fọwọ́ aago sẹ́yìn ni a lè pa kádàrá padà agogo tó lu méjìlá ó ń bọ̀ ó wá bọ̀ lù wá kan lẹ́yọ kan ó ń gbà lù bẹ́ẹ̀ ni mẹ́ta á tún padà sórí méjìlá yẹn bẹ́ẹ̀ ni àsọtẹ́lẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ni ẹ ti wàláì understand but tó bá rẹ́ni tó bá sòótọ́ ọ̀rọ̀ o tó rẹ́ni tó bá sòótọ́ ọ̀rọ̀ o tí kò ṣe pé àwọn bad adviser ní ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ni o tó sọ fún pé wọlé ayé yín before kó tó pàdé obìnrin wò báyìí padà rere ṣe dé bálé ayé tí náà kọ́ dẹ̀ wàá sọ fún ọ̀gá náà torí pé o fẹ́ jẹ nínú kòkò má wàá fọ́ kòkò ọbẹ̀ bẹ́ẹ̀ ni má wàá lé obìnrin yẹn náà dìde kó máa ṣe yànga pé wọ́n ló ti lówó bọ́ ọkùnrin yẹn ló máa ṣe àárín yẹn bó bá ṣe gbé obìnrin tó ń fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ìyá olówó ṣe máa gbé e bẹ́ẹ̀ ni but bẹ́ẹ̀ kó má ni lóun fẹ́ kọ̀ sílẹ̀ o tó bá kọ̀ sílẹ̀ gbogbo nǹkan máa dàrú o torí èèyàn wàláì kan ló ti ọlọ́bẹ̀ ṣòròǹgà ló dọkọ̀ dúró dọlọ́ṣinṣin ẹni tó fi ọbẹ̀ ládá ẹ̀mí ọkọ̀ dúró òun ló ṣèfù ẹ̀mí ẹ̀fọ́ oníjọ̀lọ́ fúráìsì láti wá fẹ́ o ó rò onípẹpẹ díẹ̀ súùpù àdá fún yín my sister ẹ ṣe. yes fún ọlẹ́ni tó tún fẹ́ bá wa dá sí kémi tó sọ ojú tèmi fi wò ó ẹ̀yin tẹ́ bá tún fẹ́ bá wa dá sí kémi wá sí tèmi bá wa sọjú tí ń fi wò ó yẹn ẹ mọ àwọn èèyàn tún lè wá ṣe rìbọ́ọ̀dù ká wá kó gbogbo ẹ̀ papọ̀. ojú olóyìnbó àtàjẹbọ́tà ni wọ́n máa fi wò. òun náà mo fi sọ pé ṣé wọn pé ìlú gbọ̀ngàn lọ̀rọ̀ ilé ayé so tó ojú bá kọ àjẹbọ́tà wájú ló fẹ́ fi wò tẹ́nìkan ibi tí nǹkan dẹ̀ ti ṣẹlẹ̀ kì í ṣe amẹ́ríkà mi nàìjíríà ìyá ni fojú nínú àjẹbọ́tà amẹ́ríkà wò yìí gan tá a bá ní purọ́ àti nínú chicago àti rẹni tó níyàwó mẹ́ta nínú ilé kan náà rí nínú chicago dáadáa a dẹ̀ ti ó kú tẹ̀lé sí à a dà fún ẹ àti mọ́ṣáláṣí gan dáadáa ó pọ̀ wọ everywhere ni ẹ má wọrí dáadáa ni so mo retí pé téèyàn kò bá fẹ́ sọ̀rọ̀ ó jẹ́ bá mí kí màmá láre jẹ́ kí sọ̀rọ̀ tán God bless you ṣé mọdúrétọ̀ wa ti kú òun bẹ́ẹ̀ ni màmá láre jẹ́ bá mí ìtìjà rẹ̀ ṣé ilé mọdúrétọ̀ ti kú òun bẹ́ẹ̀ ni ẹ ṣeun la mọdúrétọ̀ wà bóyá màmá ní kinní nìyẹn ó mọṣẹ́ ẹ̀ ń ṣẹ́ ẹ ṣeun ṣé kò séèyàn kankan ó dà so ẹ jẹ́ kémi sọ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti bá wa gba brọ́dà yìí nímọ̀ràn ẹ tún lè rìbọ́tù mo ń kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wọlé sister we met ó tiẹ̀ láwọn sister kan tó fún mi ní gift torí àwọn èèyàn ṣẹ̀wọ̀n táwọn èèyàn bá ń sọ̀rọ̀ mi ì fẹ́ sọ̀rọ̀ lé wọn lórí torí ọlọ́rọ̀ nídìí ìmọ̀ràn gidi kó má yẹ pé ọ̀rọ̀ tí mò ń sọ yẹn kò jẹ́ kí wọ́n gbọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti bá wa gbà wọ́n nímọ̀ràn ìmọ̀ràn grandma àti ti big daddy ó jọra wọn ó tún jọmọ́ ti ustaz wa àti ìyá landlady àti ti sister wa àkọ́bí grandma sister Bọ́lájí àwọn tí wọn tó fẹ́ yàtọ̀ díẹ̀ ni pé ẹ àgbà fọlọ́ àgbà ní kọ́kọ́ mọ lùbọ́ ṣẹ́rójú tèmi fi wù ẹ jẹ́ kí n sọ fún yín ìyá àbèjì onítì nǹkó náà thank you very much ọkọ mi ajé òmòwò pa ṣẹ́rójú tèmi fi wò ó ṣe rí bí ustaz ṣe sọ pé téèyàn ò bá fi sùúrù ṣe kíni lè bàjẹ́ o ṣe rí ká ní pé àwọn ìyá wa tó ti ní ìrírí ayé ṣe rí ká ní pé obìnrin yẹn kò kàn kí ń ṣe ìyàwó àfẹ́sọ́nà tó ti bímọ fúnra wọn tó ti ṣe mí ìbá ní bóyá ìrírí ayé ò bá tún yé díẹ̀
ṣé mo pé nítorí pé ìyàwó àfẹ́sọ́nà yẹn kò ì bímọ, wọn ì tí ì ṣègbéyàwó, wọn ì tí ì ṣe nǹkan kan, ó kàn wà ń bẹ̀ ni. ẹ̀jẹ̀ ẹ̀kọ́ bá mi dìyẹn mú reservation mi lórí pé láti lè tètè gbà, torí ààrẹ èèyàn tó jẹ́ wípé ó ti lọ́mọ méjì kọkùnrin tí ò lọ́mọ rárá tó fẹ́, ńgbà ọkùnrin yẹn sì fẹ́, ó fẹ́ tọmọ méjì, ńgbà nǹkan sáfẹ́rẹ́ fún yẹn náà tí yẹn lọ fẹ́ yàwó, ọmọ náà pè wọ́n, àwọn ẹbí máa pè wọ́n, ìyáálé yẹn máa yarí, ẹni tó máa lọ fẹ́ tí yẹn jẹ́ bí ọlọ́run pè lólùrànlọ́wọ́ fọ́kọ tí ń gbé ọkọ wọ́wọ́ ọkọ sókè, ìyáálé ò lóun ò gba mọ̀tínà lálálẹ́, yóò sì jáde during the day, yóò sì yarí, báwọn èèyàn ṣe ń bú ọkọ ẹ̀ lọ rèé bọ̀ rèé, àtẹ̀túrọ̀ update gan pé kí ni ọmọ owó skúlù wá o, wọ́n ṣe gbogbo wa. ṣé rí nǹkan tí mo fi ń sọ mí wá ṣèdè ẹnìkan kan, mi ṣèdè ẹni tí mo sọ yẹn pé mi ìdárúkọ, mo kàn fi ń sọ pé ṣé rí òrìṣà jẹ́ ń pé méjì lóbìnrin òdénú, gbogbo èyí tí ìyáálé yẹn náà gbọ́ abárí gbogbo èyí tó ń ṣe náà, ìtara ìlara ìpè kíní tí mo ti ń dájẹ èèyàn kan máa bá mi jẹ́, ṣé rí mo kàn fi yẹn ṣe example ni, ká máa sọ pé ni tí ò tí ì bí rárá, tí ò ì bí, tí ò ì fẹ́ wọlé, ó lè ba nǹkan jẹ́ o. So now ẹ jẹ́ kí n wá lọ síbi ojú tèmi fi wò. ṣe rí èmi náà mo agree pẹ̀lú gbogbo àwọn grandma, ustaz, big daddy, gbogbo àwọn tó ní pé ìyá oníléeṣẹ́ ni kí wọ́n kọ́ sọ fún. ṣe rí torí bọ́n ṣe sọ ọ̀rọ̀ yẹn, ìyá oníléeṣẹ́ yẹn tó bá mọ̀ pé ó níyàwó kò ní í dẹnu kọ́, tí wọ́n sọ fún pẹ́ni tó máa fẹ́ máa fowó wá bá ní, ó kàn rí pẹ́ni tóun like, ó ń ṣọ̀wà ẹ̀, ó rí pé òkè ó ń ṣe báyìí ló ṣe tètè fún ní promotion. ìyá onílé iṣẹ́ gan inú kíní ló kọ́ sí nǹkan fún ni, kò lè fẹ́ nu ara ẹ̀ sọ fún ẹni tó gbà á, ó wò pé opportunity rẹ̀ but ìyàwó àfẹ́sọ́nà mi ń kọ́, ó sùn lòun náà ṣe ní ìdí ìmọ̀ràn wa. ṣeré mi náà máa fara lọ síbi tí gbogbo ẹ̀yin big daddy, ẹ̀yin grandma, ustaz, gbogbo ibi tẹ́ ẹ lọ. ṣeré the first thing tó láti kọ́kọ́ ṣe, ìyá onílé iṣẹ́ ni kó kọ́kọ́ sọ fún náà ìpè mà mi ì tí ì má rì ní tòótọ́, ṣùgbọ́n mo ní ìyàwó àfẹ́sọ́nà. As a matter of fact, okùnfà tẹ́ ẹ fi rí mi mọ̀, ìyàwó àfẹ́sọ́nà mi lọ́lọ́run lò lẹ́ní gàrí tíra mi. lọ́jọ́ tí interview ìgàn kọ́bọ̀ ò sí lọ́wọ́ mi, òun ló lọ bá mi wá owó yá, òun gan lórí níbi pé ọmọ àfẹ́ àyà níbi báyìí, òun lọ́lọ́run lò ló ní sábàbí rẹ̀. tó bá sọ fún ìyá onílé iṣẹ́, ṣé tó bá jẹ́ pé ìyá onílé iṣẹ́ kò fẹ́ ṣe àbọ̀bọ̀ yẹn, nǹkan kò kú tí ì pa wọ́n pọ̀, ó ì fi nǹkan kọ́ sí ni, ó lè mójú kúrò lára ẹ̀, kó má gbà kiri, ó kún ṣe dáadáa lẹ́nu iṣẹ́, ó lè jáde padà lọ bá àwọn ẹni ọlọ́run tó sọ fún pé ìdí tó ò ṣe tí ìrọ́kọ olówó kọ́ lọ́lọ́run kọ́ ẹ mọ́, ẹni tó o máa fẹ́ ni tí ò ní tó ẹ rárá ni. ṣé nítorí pé eléyìí wọlé wá bá àwọn tọ́lọ́run fún ní òye débẹ̀, bóyá máa bá ṣe àdúrà lé lórí ni o, wọn ò sọ àmọ́ bóyá mùsùlùmí ni àbí christian, bàbá ò sọ, bóyá máa bá ṣe ìṣẹ́ra lé lórí ni, ẹni tó wọlé wá bá tó bá jẹ́ òun lọ́kọ ẹ̀, wọ́n á sọ fún, ọlọ́run á kọ́ lọ́nà tó máa fi gbé gbà. ṣé wá rí nǹkan kan tí aláǹlẹ̀dí sọ tèmi ò ní faramọ́, ṣé rí màá fẹ́ ní kó ṣe bí big daddy ṣe sọ pé kó sọ fún ìyàwó àfẹ́sọ́nà pé ọ̀rẹ́ òun kan ló bá ní ẹni báyìí, ṣé rí kó má ì tí ì sáré ní òun, ṣé rí tó bá lọ jẹ́ obìnrin tó ní owú lára, ó lè má gba ọkùnrin yẹn gbọ́ gan pé bóyá nǹkan kan ò tiẹ̀ tí ì pò wọn àtọ̀gá lé iṣẹ́ pọ̀. obìnrin kan mà lówú lára gan, ó lè ní so now ó fẹ́ wá sọ fún mi pé ó kàn sọ fún ẹni òun mọ̀ náà, àbáwo obìnrin kan àbájọ tó sáré sọ ẹ̀dọ̀gá abiṣẹ́ nígbàwo sígbàwo,
kò ní mọ̀ pé ìyá onílé iṣẹ́ ló fojú wò pé dájúdájú ó lè lẹ́ ẹ tí ń bára yín sùn ní ẹ ti ṣe gbẹ́ ẹ ti ṣàwo ni ìyẹn tó bá lọ sọ fún mi sọ ṣẹ́rí ká má kàn wo dìgbù pé ẹ kó sọ fún pé ẹ ṣọmọ pé bóyá ẹni iṣẹ́ kínní àwọn obìnrin kan ò ní rí bẹ́ẹ̀ o ó lè ní irọ́ lọkùnrin yẹn ń pa ó lè ní tí ò bá jẹ́ pé ó ti bá ẹ sùn nígbà wo ló wọṣẹ́ náà tó sáré gba promotion tó sọ ẹ́ dọ̀gá ibiṣẹ́ kọkùnrin ẹ máa fi gbogbo ilé ayé ẹ̀ búra pé lẹ́tà gan ló fi kọ́ fún mi kò fẹnu sọ obìnrin á máa nírọ́ níṣẹ́ pé nígbà wo sígbà wo náà ti gbé mọ́tò sí ẹ́ǹdì náà ti sọ ẹ́ dọ̀gá ṣẹ́rí ó lè ba nǹkan jẹ́ rẹpẹtẹ láì ní sùúrù ó lè kọlu ìyá oníléeṣẹ́ gan síta oh my manager Ọlámídé thanks for the gift manager mi nìyẹn ṣẹ́rí ó lè ba nǹkan yẹn jẹ́ rẹpẹtẹ ó lè kọlu obìnrin yẹn gan áùtù obìnrin ọ̀gá iléeṣẹ́ tí kò mọ̀ pé ọkùnrin yẹn níyàwó torí wọn ì tí ì fẹ́ra wọn sóko ọkùnrin ò dẹ̀ sọ fún pé òun níyàwó àfẹ́sọ́nà àbáwọ̀ obìnrin kan a lè da odindi léwó ṣé rí nǹkan tẹ́mi ò bá ní kó ṣe ọ̀gá oníléeṣẹ́ nìkan ọkọ̀ sọ fún náà pé mo feel honored ipe ẹ wò mí ṣùṣù èmi tí mi ò tó bàtà ẹsẹ̀ yín ẹ fáìn mi wọ́rì pé ẹ fẹ́ fi kí n jáde orí fún yín ṣe mo torí tí ọba máa sọ̀rọ̀ fún yàn you can't just tell the woman mo ti ní kinní ìyẹn náà lè fi bínú kọkùnrin má bàa pàdánù iṣẹ́ lèyí tèmi ń sọ yìí o ṣe rí bẹ́ẹ̀ yóò bá mọ̀ bọ̀ bí n téèyàn bá tiẹ̀ ní jẹ gan má sọ fẹ́ ni ẹ pé ìwọ tó dàbí ìnàkí lágídò wá ní inú mi dẹ̀ dùn o pẹ̀lú wà tó tiẹ̀ ní o lè má parọ́ pé ó ní ẹwà ámbẹ̀lẹ̀ tàṣé ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ pé inú mi dùn mà bí mo ṣe ti sọ pé kó ní pé iṣẹ́ yìí tí mo fi rí ẹni báyìí ìyàwó àfẹ́sọ́nà mi ló ṣokùnfà ẹ̀ máa òun gan ló lọ bá mi yá owó mọ́tò tí mo fi rí kinní kì í ṣe ẹni téèyàn ò lè fẹ́ o béèyàn bá nírú yín kó máa dúpẹ́ fọlọ́run ni o ṣe rí ọwọ́ tí ìyá onílé iṣẹ́ bá fi gbé gẹ́gẹ́ bẹ́yìn ìyá wa ṣe sọ grandma àti big daddy ni o àti gbogbo everybody àti stars gbogbo èyí tẹ́ ti gbà wá nímọ̀ràn bẹ́ẹ̀ ṣe nítorí pé ìyá onílé iṣẹ́ ló ń wá dé orí by fire by force wọ́n dẹ̀ ti sọ fún pé kó tó lè ládé orí ṣé mo àwọn obìnrin kan wà tó jẹ́ pé wọ́n kàn fẹ́ adé orí ni ṣe rí tó ṣe bá ní understanding òun gan lè sọ pé wò ó mo understand ṣé ẹ wá rí ti ìyàwó ti rí ilé kó jáde brother yẹn tẹ́ ẹ bá níyà gẹ́gẹ́ bí gbogbo wọn ṣe sọ kó lọ bá yẹ kóun náà kó gbàdúrà bó bá jẹ́ kírísítẹ́nì ni bó bá jẹ́ mùsùlùmí ni ṣé rí kó wọnú ẹ̀mí lọ kán bá fi àdúrà kán bá fi jagun ṣé rí tó bá jẹ́ pé nǹkan tó jẹ́ pé kínní ni ọlọ́run ó rọ obìnrin yẹn lọ́kàn obìnrin yẹn kò ní gbé ní kínní tóbìnrin yẹn bá wá gbà èmi náà fara mọ́ gbogbo bí àwọn ìyá láńlẹ̀dí ṣe sọ àti girama gbogbo wọn pé ìyàwó ti bí ọmọ kékeré yẹn òun ni kó kọ́ fẹ́ kó ṣèyàwó alárinrin yẹn fún kó dá lókòwò kó ṣe gbogbo ẹ̀ ìyá ti bí kúkú kan wá dé orí ni kóun wà ń bẹ̀ fún wọn tọmọ kékeré yẹn ò bá wò ó pé yes wọ́n wá fẹ́ ìyá àgbàlagbà léhùn lórí ṣé ẹ ti get point mi èmi rò pé gbogbo á lọ nírọ̀wọ́ ọ̀rọ̀ sí bọ́ṣẹ́ rọ̀rọ̀ yìí n tó gba sùúrù ni o èyí tèmi disagree bẹ̀tẹ̀ fi ní bóyá ojú bọ̀tá ni mo fẹ́ fi wò ó nígbà tán ní kó pe girlfriend yẹn ṣẹ́rí tó bá pè á ba nǹkan jẹ́ ẹ̀mí yẹn sọ fún mi torí ṣe mọ̀ kò ìdọ́lé ọkọ kankan wò kò ìbímọ rí inú ẹ̀ kàn ń dùn sọ́kàn rí pé fiancé òun ti ní mọ́tò wọ́n ti ń lọ jẹ fast food wọ́n ti ń ṣe ni ṣẹ́rí làákàyè ayéyè òye ayé lè má yé débẹ̀ pé it's not by merit
kò ṣe pé ní torí kíyàn tó lè sáré di ọ̀gá lẹ́nu iṣẹ́ bóyá lo 25 years àbí tí yóò bá fẹ́ lo 30 years kò ní rò pé wọ́n sáré sọkọ ẹ̀dọ̀gá láàrin ọdún kan ṣẹ́mi tó bá ní làákàyè tó bá jẹ́rù mi máa fi làákàyè gbé pé olùrànlọ́wọ́ wa lọ́lọ́run fi ìyá oníléeṣẹ́ ìṣe o adé orí ló ń wá ó fẹ́ pé yes òun wà lábẹ́ òrùlé èèyàn kan ni máa wò pé wò ó ọkọ mi go on sọ̀hún wọ́n ṣe tó bá jẹ́ àwọn obìnrin olójòwú kan tí wọn ò ru ọjọ́ ọ̀la wọn ò kọ̀ kílẹ̀ ṣú láìlá o so ojú tí mo fi rí nìyẹn advice tèmi nìyẹn so ẹ̀yin ìyá wa tẹ́ ẹ bá fẹ́ ṣe rìbọ́tù torí kò sí bọ́mọdé ṣe lè láṣọ tó a lè lákìísà bí àgbàlagbà ẹni pé mo agree pẹ̀lú gbogbo tẹ́ ẹ sọ ẹyọ kan tí mo kàn disagree ní tìyàwó yẹn torí ṣe rí èyí lè fojú tí ẹnì bọ́ọ̀dì àwọn ọmọ kékeré mi á ba nǹkan jẹ́ bẹ́ẹ̀ni ṣe rí adẹ́tẹ̀lẹ̀ bọ́ọ̀dì lòmíì náà ti ìyá oníléeṣẹ́ gan ọkùnrin yẹn gan discuss á jẹ́ kọkùnrin yẹn gan lose iṣẹ́ ìyẹn nìkan ibẹ̀ ni mo rí sí o so ẹ̀yin ìyá wa ẹ wá lè bá a fàdé dé ládé ìyẹn torí kọ́ lọ́rọ̀ kan fi ro gbogbo yòókù lọ́wọ́ ẹ̀rí sọ alesh ẹ̀rí sọ because ẹlòmíì ní adẹ́tẹ̀ ni kò lè fún wàrà ó lè dá wàrà ó dá wàrà mi ẹ̀rí sọ bọ̀ ṣe rí nǹkan tí ọlọ́run bá ti tò bẹ́ẹ̀ ni mà ṣe ń gbọ́ nǹkan tọ́lọ́run bá ti tò ó máa kọ́kọ́ le níbẹ̀rẹ̀ o ó máa lè bẹ́ẹ̀ ni kí bọ̀dá yẹn ló máa develop thick skin ẹ ti gẹ́ẹ̀tì mà torí ó ti wà láàrin arẹwà méjì thank you sister mi ara ń fà oní nǹkan ń fà ara ń fà sister we oní met ń fà bẹ́ẹ̀ ni ara ń fà oní ń fà ó máa já mọ́yàn kan lọ́wọ́ bọ̀ tó bá fẹ́ gungun òtòlótó bẹ́ẹ̀ ni torí pé ẹ̀yìn bá a bá ní tabaro ti pẹ̀là ìjọ àbàjẹ́ bá a ro ti bàbá pẹ̀là mi ti wo pẹ̀lá tabaro ti pẹ̀là ìjọ àdá bá a dẹ̀ ro ti pẹ̀là ìjọ àbàjẹ́ Ẹ̀hẹ́n. So ó ti wà láàrin arẹwà méjì obìnrin tán ti sọ fún yẹn ló máa lọ ṣe sùúrù ọ̀pọ̀lọpọ̀ bí mo mọ̀ pé yàrá ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni sùúrù ṣe wá rí bọ̀dá yẹn gangan tí èèyàn bá ti níyàwó méjì inú mẹ́tàlá lèèyàn máa ní kì í ṣe inú méjì torí ọgbọ́n mẹ́fà àtààbọ̀ ló wà nínú obìnrin ṣé tún wá rí bọ̀dá nǹkan tí mo fẹ́ sọ yìí ṣé rí obìnrin tó bá ju ọkùnrin lọ ṣé ń gbọ́ mi tó bá gba ọkùnrin lọ́wọ́ ó bá gba ọdún kan lọ́wọ́ ọkùnrin ọgbọ́n ọdún mẹ́ta ló gbọ́n jù lọ ṣé ń gbọ́ ṣé ẹ̀dẹ̀ rí àwọn obìnrin a ní ète ìyá olówó lè wò pé pẹ̀lú owó mi wọ́n tún fẹ́yàn lé mi ẹlòmíì àdí àtìmẹ́ tó jírí tó lóun lálàá òun rí ọkọ òun tó dẹyẹ tó pé ọkàn lọ pa ẹyẹ sẹ́nu ọ̀nà bẹ́ẹ̀ ni tọ́lẹ̀ wá gbé ẹbọ síwájú ọ̀nà ọ̀nà tó ti lọ bẹ̀rẹ̀ kan pa ẹyẹ ọ́pláàni ẹbọ tó wá gbé síbẹ̀ ni wọ́n dẹ̀ tọkọ plan jí ẹ̀ jáde tó rẹ ẹbọ ń tòótọ́ tó rò pé ìyá òun ló dé torí àwọn obìnrin ète wa pọ̀ inú wa tẹ́ bá bá obìnrin mulẹ̀ ẹ lè mọ́nú wọn ṣé mọ bí ejò ṣe da àyà délẹ̀ wọ́n ní èèyàn mọ́nú tó aláǹgbá dá àyà délẹ̀ ní èèyàn mọ́ yìí tínú ń run bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn obìnrin ṣe rí ìyá olówó náà lè máa lo ète ìyàwó tibí náà lè máa lo ète máa ṣubú lu ète ẹ̀yin lẹ máa wá ṣe ọkàn akin bọ̀ ẹ má bà nǹkan jẹ́ tẹ́ ẹ bá bà nǹkan jẹ́ ó lè fà kẹ́ má ní iṣẹ́ lọ́wọ́ mọ́ ó dẹ̀ lè fà kẹ́ má rí jajẹ torí obìnrin àwa ní odidi ìlú kan ìlú tó bá wà tí ò bá sóbìnrin ìlú yìí ò kì í tòrò tọkùnrin méjì bá dẹ̀ wà tó bá jọ ń ṣe bísínẹ́sì tó bá tí ì níyàwó iṣẹ́ yẹn á máa lọ déédéé nígbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní níyàwó wọn ò lè ṣiṣẹ́ ìjà máa jà wọn ò lè ṣiṣẹ́ ìtọ́dún mẹ́wàá tán ti fi bẹ̀rẹ̀ iṣẹ́ kólúkálùkù tó pín gààrí ẹ̀ẹ́dẹ̀mẹ́ni tí lọ́ọ̀kì ẹ̀ bára wọn mu nínú gbogbo wọn ẹlòmíín wà iná àti mínísítà wọn ẹlòmíín wà iná àti kerosene ni ṣe ti understand ẹ mọ̀ bóyá oríire lady tó lọ bá yín yáwó yẹn ló fà tẹ́ fi rí olówó ẹ má wàá dá yẹ olówó nù lady tí wọ́n wá fẹ́ náà káwọn náà máa wò wípé because ẹ jẹ́ kí n san kankan fún yín tẹ́ bá fẹ́ gbọ́ lẹ́nìkẹ́ ẹ gbọ́ ṣé ẹ rí tó bá ti di bí ọ̀rọ̀ owó oh my god universal language universal language
ẹlòmíì ò kí àwọn tó bá ti di bí ọ̀rọ̀ owó ẹ gbà mí ṣe sọ fún yín tí bọ̀dá yẹn bá lọ ní ìyá tí ò kì í ṣe ìyá dáadáa ó máa sọ fún ni pé má jẹ́ kó dínà oore ẹ̀ wọn ò dẹ̀ ní torí ẹ sọ o bóyá mo bí àtòrí ẹ ló ṣe gbé wá síta wọn ò dẹ̀ ní mọ̀ pé a wò pé ṣo tí ìfẹ́ sílé ni ò ṣáà tí ìfẹ́ sílé ṣo ti forúkà sí lọ́wọ́ ni kò ní rántí pé ó ti waste time lédi yẹn fún bí ọdún 5 àbọ̀dún 6 àbọ̀dún bí iye kan èèyàn ò lè rí géènì iye kíní yẹn mọ́ kò sí bó ṣe lè èèyàn ò lè reverse time padà mọ́. bẹ́ẹ̀ni bọ̀bọ́ òde lówó lọ́wọ́ ńgbà tó pàdé yẹn. kò dẹ̀ lówó lọ́wọ́ ńgbà tó pàdé máàlù yẹn ló máa wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá wá ní ìyá tó dáa kó play kíní fún ìyá ẹ̀. ọmọ ọlọ́rọ̀ máa gbọ́ máa bá a máa download ẹ̀ pàápàá. kíní yìí kọ́kọ́ ní kí màmá àwọn kọ́kọ́ lọ gbọ́. a máa download ẹ̀ àtòrí ẹ̀ torí ìyá mi wà ẹ jẹ́ kí n sọ fún yín ṣẹ́rá àwọn obìnrin bẹ́ẹ̀ ṣe ń wà ìyá mi wà kò láròjinlẹ̀ ó lè ti ní animosity sí bẹ́ẹ̀ tọmọ ẹ̀ fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lè ti ní ìkùnsínú sí kó wá sọ wípé ọlọ́run ti bá òun mu kò dẹ̀ nímọ̀ wípé opportunity kò dẹ̀ nímọ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣe rí àgbàlagbà mi wà àgbàlagbà tó tolé ni àgbàlagbà mi dẹ̀ wà àgbàlagbà dá lérú ni bọ̀ kó yẹ ọmọ yẹn kó tó sọ̀rọ̀ fún màmá ẹ̀ pé àwọn ní nǹkan ṣe kó kọ́kọ́ kí màmá òun lọ gbọ́ prógráàmù yìí kọ́ fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n kọ́ mọ bó ṣe máa gbé sílẹ̀ fún lédì tí bí tó fún wọn lówó lọ́wọ́ mọ́tò ẹ ti understand kọ́ dẹ̀ tó play fún lédì tó fún wọn lówó lọ́wọ́ mọ́tò náà wípé àwọn gbọ́ program kọ́ máa tí ì fẹ́lẹ́ gangan hàn kọ́ kọ́kọ́ ti jẹ́ kó lọ sáwọn ìrírí ayé program bíi 6 kan ti máa play fún kọ́jọ máa gbọ́ kọ́jọ máa gbọ́ kọ́jọ máa gbọ́ kọ́ ṣẹ̀ṣẹ̀ wá play tó concern àwọn náà mọ́ kó wá sọ pé kí ni ìdẹ́fẹ́ jọ̀rọ̀ wa o ṣé tó bá ṣẹlẹ̀ sí wa nǹkan báyìí má lè mí màmá ṣe kíní kan á fi mọ̀ níbẹ̀ bọ̀ kọ́ kọ́kọ́ play kíní fún ìyá tiwọn gangan ṣó ti yé yín ó ti yé mi kọ́ kọ́kọ́ play program yìí fún ìyá wọn kọ́ dẹ̀ play fún ìyá olówó náà lady tìbí yẹn ni kó gbọ́ gbẹ̀yìn bọ̀ kọ́ jẹ́ kí ìyá olówó mọ̀ a ní ọbẹ̀ tá a bá fi èrú gbé kaná ó máa ń rú paná ni àwọn ọ̀rẹ́ yìí máa sọ fún yín pé don't worry no problem. torí àwọn yẹn máa fẹ́ wò pé gbádùn ti dé. no problem no worry. títí bá dẹ̀ bàjẹ́ torí ìdí ni ó dáa. torí pẹpẹ súùpù tẹjọ ló ń gbéra yín jẹ torí kínní no worry àwọn kan dẹ̀ máa sọ fún yín pé kálá fún tibí yẹn because wọ́n ń jowú yín títí bá dẹ̀ bàjẹ́ torí ìdí ló ń da ẹ̀yọ̀ kì í sọ pé kí ṣáàwò jẹ́ ká wò torí tó bá jẹ́ kéèyàn wò obìnrin ò kí ń wóró. bẹ́ẹ̀ni ẹ̀yin lẹ máa ní inú tó dáa ẹ̀yin lẹ máa ní inú oríṣiríṣi 50 inú tẹ́ ẹ bá tún wá ní bàbá kẹ́ ẹ pe bàbá yín kẹ́ ẹ fọ̀rọ̀ lọ bàbá yín. bàbá yìí fún wọn ní good advice àwọn obìnrin. bàbá fún yín ní ìrírí ayé bàbá fún yín ní ìrírí ayé ọmọ tèmi second born mi ti lọ sí patiri ní nàìjíríà táwọn ọ̀rẹ́ mi ń pè mí wípé ọmọ yín yìí ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kó fọ́mọ general kan ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kó fọ́mọ director kan mo dẹ̀ sọ fún wọn pé ọmọ mi ti lẹ́ni tó fẹ́ fẹ́ wọ́n ní ṣebí kì í ṣe ara wa ṣe báráàlú òyìnbó ni tó bá fẹ́ tàwọn sí nàìjíríà èmi ni mo sọ pé ẹ wò ẹ má dàrin àjò ọmọ mi rú ẹ fi ọmọ mi sílẹ̀ èmi ò kì í ṣùsì fáwọn ọmọ mi nǹkan tó bá ti wọn ọmọ mi ni máa ń ní kàn ṣe ẹ jọ ń torí ọlọ́run èmi ló yẹ kí n máa wá bí yín pé mo fẹ́ fọmọ lọ́dọ̀ yín èyí kọ́ ló yẹ kí n máa wá bí mí léèrè pé ẹ fẹ́ fọmọ mi ọkùnrin ṣe mọ̀ pé mo ra àròjinlẹ̀ ni. rojinlẹ̀ díẹ̀ wo pé torí pé ọmọ general pé advantage màrè fún yín a gbé contract fún yín ẹ máa gbádùn sọlá torí nǹkan tí mo fẹ́ jẹ ẹ wo ọjọ́ ọ̀la ọmọ yẹn pé torí nǹkan tí mo fẹ́ jẹ nígbà kan tí mo fẹ́ jẹ jẹ́ torí pé olúkálùkù ló lẹ́lẹ́dàá títí ẹ̀ bẹ́ẹ̀ mi ò dẹ̀ fẹ́ kéèyàn ṣerú ẹ̀ fún ọmọ mi obìnrin so ìyá yín ẹ jẹ́ kán kọ́kọ́ gbọ́ prógráàmù yìí pé màmí ẹ wá gbọ́ prógráàmù yìí tó bá wá gbọ́ tán kẹ́ wá sọ pé màmí tó bá ṣẹlẹ̀ sí mi kí lè máa ṣe torí ẹlòmíì ò ní àròjinlẹ̀ èmi náà mi ò gbọ́n báyìí nígbà kan o ṣe mọ̀ pé wọ́n ní age comes with wisdom tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń da nǹkan rú máa sọ pé so ẹ ò ṣáà tí màá rí ẹ lọ ṣe nǹkan tó bá ń wọ̀n. ìyẹn náà nìyẹn ní sista Bọ́lájí ṣe àkọ́bí ní tọ́níà olórí ẹ̀ màrè bí o bá fẹ́ lórí àfin ẹ̀kọ́ àti ẹlòmíà olùbọ́ ni. ọ̀sẹ̀ rí tẹ́ ọ bá tún wá ṣàṣejù
tẹ́ ẹ bá tún wá ṣàṣejù yẹn á tẹ́ of ẹ tó course fúnyàn lówó wọ́n jẹ́ yẹn kó tiẹ̀ ṣàṣejù yẹn tó bá kọ́kọ́ fi ṣàṣejù gbogbo ọpọlọ òun ló gbé máa náà padà lose according to bẹ́ẹ̀ nǹkan tí àkọ́bí mi sọ but egungun òtòlò lèèyàn máa fi to gbogbo nǹkan kọ́lọ̀ tó wá jẹ́ kí lady yẹn náà ní ìyá tó dáa kó má lọ jẹ́ àwọn ìyá milk and sugar àbáwọn ìyá tó jẹ́ pé ẹsẹ̀ wọn kàlù ojú wọn káyé wọn kàn máa dàrin àjò márùn yẹn rú ni wọ́n máa dàrú ìyá olówó ò ní nǹkan kan láti lose tọ́lọ̀ bá máa bá ṣe tí wọ́n bá kọlu ra wọn tó sáré bímọ ẹyọ kan ilé ayé dẹ̀ tiẹ̀ ti wá ṣe é sì tó jẹ́ pé most obìnrin ọmọ náà ń wá ọmọ ìṣe tó dandan ń kan wá ládé nìyẹn ọmọ orí ló ń wá pẹ̀lú gbogbo pẹ̀lú gbadú tóun níyì àwọn ọkùnrin so ọkàn ń jẹ wóun lọ ní náà rí lọ fún pé so obìnrin yẹn náà dẹ̀ ti ní experience ìyá olówó ti lé experience so kò ní ṣàjòjì lára ìyá olówó tẹ bá ìròyìn sọ̀rọ̀ olówó fún ní fa ìyá wàhálà olówó bọ́dá ayédọ́gbọ́n ẹ̀ka ìyá olówó ò ní fa wàhálà kò ní ìyá ṣẹ́rí ọmọ kékeré yẹn òun lẹ̀rú wà ẹ́rí pé ní báyìí ṣẹ́rí mo ti wo bí sọnù pé kíní yẹn ṣe máa lọ bẹ́ẹ̀ ni ìyá ọmọ olówó tó kékeré tọrẹ yẹn fèèyàn ṣe kíní ọmọ bẹ́ẹ̀ ni kékeré yẹn lẹ̀rú ẹ̀ ń bà mí lè kíní but kò sẹ́ni tààrẹ ò ní gbóná òun náà mo ń sọ pé òun lẹ̀rú ẹ̀ fi bà kéèyàn mí ti pé rìn pẹ̀lú kó yàn má lọ bá torí ẹ jẹ́ kémi sọ fún yín èmi mọ̀yàn kan bọ̀bọ̀ yẹn o èmi mọ̀yàn kan rí gbogbo bá ṣe kó má lọ dàgbà gbé yòó lówó wá sórí social media pé kán gbà òun ó ti fẹ́ gbà òun lọ́kọ ní ọkọ àfẹ́sọ́nà o ṣàròrò social media yìí ọmọ tó pààyà ẹ̀ ní supporter a ní o kí lẹ̀ ń mo sọ máa yìí gbé wá àwọn tó máa support ọkọ náà wà ńbẹ̀ àwọn tó máa support ìyá olówó wà ńbẹ̀ àwọn ẹ wò nígbà mí tí sí Ṣẹ́gun àwọn Nollywood ń sìn wọ́n ti gba bọ̀dá abúdù mọ́ mi lọ́wọ́ mo yìí ń ẹ ké wò kéké báyìí Ṣẹ́gun tí mi ò rí sọ̀pọ́tà ẹyọ kan ẹ wò torí Ṣẹ́gun pé wọ́n wọ Ìṣẹ́gun búrẹ́dì àti bọ́tà wọ́n wọ Ìṣẹ́gun búrẹ́dì àtẹ̀wà gan ni Ìṣẹ́gun Johnson tó fẹ́yàn fún 13 years àbí èyí tó wá le kí ó nìyẹn ò lè dáa o grandma ẹjọ́ ló ẹ̀ ṣe ní o ẹ̀yìn ayé ò padà parẹ́ but grandma ṣàánú àánú lady yẹn ò ṣe yín ṣá àánú lẹ́dí yẹn ṣe àwọn mí èèyàn ò dẹ̀ wá sọ̀rọ̀ lé no àwọn èèyàn ò dáa ṣá ṣẹ́rí bílẹ̀ ayé ṣe rí nìyẹn àwọn alọ́mọ tó èèyàn ò dáa pààyà ẹni ẹ̀ tó fẹ́ no alẹ́ni tó bẹ̀yàn lórí ọmọ tó bẹ̀yẹ̀ ẹ̀ lórí á ní sọ̀pọ̀tà wọn níyà yẹn gan ti láṣẹ jùjù iṣẹ́ ọmọ tó fẹ́ǹtì ó lè ti wọnú ayé lọ ẹ̀mọ́ kó ti rí gbogbo àwọn ẹ wo Oríkì Ìbàdàn public figure wá wa ní ibi olè gbé ń jàre oníwùwọ́ náà ṣe gbé bẹ́ẹ̀ yẹn ẹni olè dẹ̀ ló máa níbi tó ní nǹkan gbé nǹkan ẹ̀ sí òdà so ilé ayé yìí ìlú gángan ni ó kọjú sẹ́yìn kó kọ̀yìn sẹ́lòmíì bẹ́ẹ̀ ni o bọ̀dá kò yẹn ló tójú máa ẹ̀rẹ́ wá ìbámu lo sọ̀tì bọ̀dá yẹn ló máa wá lo ọpọlọ wọn tó bá fẹ́ kọjọ́ ọ̀la àwọn bàjẹ́ torí tẹ́lómi bá ṣépè ìyẹn fún gangan yàn lèmi wà áfà o èpè máa mú obìnrin yàn títí kékeré yẹn àwọn ọmọ kan ó lè da nǹkan rú o Ẹhẹ́. ó lè tóyàn bá dàrú ro o tó bá ro wàhálà nínú bóyá ó lọ jówó yẹ owó àjọ yẹ ó lọ́ba owó rẹ̀ sì lọ́ba yẹ yáwó mọ́tò ni orin tó tún lọ yáwó mọ́tò ẹ wò bọ̀tà bá ní káàrò ṣé ìta bá tiẹ̀ ní káàrò lọ bọ̀bọ́ yẹn náà ti ṣàwọn nǹkan gbà tó wó dẹ́wọ́ ẹ̀ gbogbo nǹkan dandan tóun náà ti ṣe fún wọn ṣé mo pé kò lè ṣe é rò àgbọ̀ tí a àti ẹ̀gbẹ́ lọ́bẹ̀ èèyàn yẹn gbúdọ̀ ró bẹ́ẹ̀ bí àgbọ̀dọ̀ a ró bá bẹ́ẹ̀ ṣoore ibi tí wọ́n ti ń ṣoore ló ti ń jẹ́ ibi tí yóò bá ti ṣe ló ti ń jẹ Ẹhẹ́. torí kò ní but gbọmọ fáwọn obìnrin àwọn obìnrin a kàn máa da nǹkan rú ni ó bí ojú rin ni wá àmọ́ ta ló lè lọ móbì lójú rin kí tírèènì máa kọjá bọ̀ kẹ́ lọ móbì lójú orin torí tó bá jẹ́ obìnrin mi ló ń ní jẹ́ bẹ́ẹ̀ fiancé yẹn máa ní kí ni lọ ṣe jà bíkọ́ ṣe mọ̀ èmi máa wo pé ilé ayé máa rọrùn fún wa ẹ̀yìn ebi tó máa live sísá better lẹ́sìn life bá ṣe dàgbà tó yìí everybody is not me àti pé bá ṣe forever dàgbà ni tó yìí kẹ́kẹ́ mi nílé náà sọ ayé tá a wà yìí bá ṣe dàgbà tó yìí tí gbogbo á ti rófin òtá ti rọ́la á ti mọ̀yàn kan rí tó sọ pé gbogbo à ń dìbẹ́tì ni pé tọkọ mi bá lọ fẹ́ yọ olówó kìnnìkan yàn kan nù wọ́n wà tẹ́ni tó sọ pé òun á pífà kọ́kọ́ ó máa lówó lọ́wọ́ káwọn jíjọ máa kó ṣìpòṣì mo ti gbọ́ èmi dẹ̀ ibi sọ ń tó tèmi ní o yes ó èmi sọ dẹ̀ sọ ń tèmi ò ní ti tèmi ń tèmi mo ní èmi gangan bí bàbá rí ìyá mi gangan máa bá pè ìyá mi kó ṣàmàrà mọ́tò fún mi lọ́dọọdún of course kí n dẹ̀ máa mílíkì torí mi ò fẹ́ yà ó ní mo mo ti fẹ́ ta ni wojú ò mi fẹ́ gbàgbé èmi èmi ò aláìsíwá fẹ́ lọ yà ẹ mọ̀ ilé ayé tún máa rọrùn fún yàn torí bí èmi ò àtòrí fẹ́ ìtòrí yà ayé yé mi débẹ̀ pé Ẹhẹ́. èèyàn kan lọ́lọ́run máa lò ló ní ló sábàbí máa fi rẹ̀ gbéyàn ga ló máa but fi kọ́lọ̀ gbéyàn ga ọba kọkùnrin yẹn tó lọ sọ fún gẹ́ẹ̀ tó ń fẹ́ yẹn káwọn náà ṣàdúrà torí kò sí kò nǹkan bẹ́ẹ̀ tàdúrà ni ṣe o tì gẹ́ yẹn lè ní wò pé ọlọ́run á kò bomi wá sí ìsàlẹ̀ lọ́kàn fún o ọlọ́run á bomi sí lọ́kàn níjọ́ tó bá máa gbọ́ but àmì ìyá olówó gangan ni kọ́kọ́ tó sọ kọ́kọ́ fún sọ fún yes ìyá olówó dẹ̀ ló máa gbà á mọ́ra kọ́ play ìyá kínní olówó náà fún ìyá àgbà olówó kọ́ gbọ́ ìyá olówó tiẹ̀ máa gbà ẹni tó ń wọkọ̀ láti jọjọ́ ìtí òrì tó sọ fún pé kinní tó sọyàn tó sọ gbogbo ẹ̀ ìyá olówó yẹn á òyìn òdèlè advice bí a bá ríru yín tẹjọ́kùnrin tẹ dàgbà bẹ́ẹ̀ bá ti láfẹ̀sọ́nà ó yẹ kó mú yín lọ ságbolé ibi tí wọ́n ti máa lọ fọrí exactly fún yín exactly torí o kò kí ń gùn títí kó má níbi tí wọ́n ti fà wá bẹ́ẹ̀ ni ẹ máa ti lẹ́ni tẹ́ ń fẹ́ but at the same time ẹ fọ egungun òtòlótó
ṣẹ́rí ẹni tó bá ti gbọ́n jù yàn lọ yóò lè gbọ́n tẹ́ni tó ń ṣọ̀yàn ṣẹ́rí ìyá olówó wọn jù yín lọ wọ́n dẹ̀ ti lẹ́ experience wọ́n ti wọnú ayé ẹ má jẹ́ kán fọwọ́ fíńgà brain yín ẹ̀yin ni kẹ́ wá lu ọpọlọ yín kẹ́dẹ̀ sọ fáwọn òbí yín náà kẹ́dẹ̀ play kínní fún màmá yín ẹ máa ti mọ orú èèyàn tí ìyá yín jẹ́ torí òkè ìyá ti mọ orú bẹ́ẹ̀ ni èèyàn òkè ní gíní gbó kó má mọ ọ̀rọ̀ èso ẹ̀ ìgbà tó bá yẹ pé ìyá yẹn ò láìkí ìyàwó àfẹ́sọ́nà kí bọ̀dá ẹ̀ má ṣòpò sọ kó má sọ torí ìyá máa dàrú tí ìyá kò bá láìkí ìyàwó àfẹ́sọ́nà kó má ṣòpò sọ because gbogbo aláti mọ ibi tí igi yẹn máa wó sí báyìí pé kò láìkí ìyàwó àfẹ́sọ́nà. ìyá dẹ̀ máa lọ sílé ìyá olówó lẹ́yìn á lọ máa jẹ tọ̀ìtọ̀ ó máa sọ fún pé ìwọ má wọrí ìwọ ló lọ́kọ ìwọ ló lọ́kọ ìwọ ló lọ́kọ torí nǹkan tí màmá fẹ́ jẹ. gbé wa lọ ìtorí ọlọ. ìyá kọ́míkà ṣúgà ni á lọ sílé ìyá olówó nígbà téèyàn bá ra gíní téèyàn ra gíní bíi 8 fún mi tó fi gèlè 10 sí tó tún fowó sí tó tún fi tí mo débẹ̀ tí mo jẹ ṣíkìnì lódìlódì tí mo ṣe ẹnu bí ẹni tó ń ṣòkú yẹ ṣé gbogbo ìyá kọ́ ló lámùmọ́ra ẹ rò pé gbogbo ìyá kọ́ ló lámùmọ́ra. ìyá yàtọ̀ pé olówó pé wò èmi mo bọ́ ọmọ mi tí bá sọ ló máa jẹ. èmi mo bọ́ ọmọ mi nǹkan tí bá sọ fún ló máa gbọ́ wọn ò dẹ̀ ní rọjọ́ iwájú ọmọ wọn tó bá dẹ̀ dàrú kò sí ẹjẹ́ sọ fún ìyá kan tọ́ra wá jẹ ni mo sọ ní nǹkan tí mo fẹ́ sọ yìí o ìyá bàbá mi á ṣe báyìí mo ti fún ẹ lóúnjẹ bó bá wẹ̀ bó bá lọ kú bó bá lọ parẹ́ mi nítorí ẹ̀ bọ́ sẹ́nu tírélà máa bá yín ké díẹ̀ ní àní àbámọ̀ kí n má ṣe o kìnnìkan ẹ̀yin lẹ máa fèsì consequence yín so ẹ má dam consequence bí wọ́n ṣe sọ yẹn náà ni kẹ́ ṣe sọ bí sister lẹ́sì ṣe sọ torí ọgbọ́n ọlọ́gbọ́n ọlọ́gbọ́n ìdálẹ̀ ẹ̀fẹ̀. ẹ má sọ̀rọ̀ yín lọ́mọ mo kàn ń kí yín ní pé ẹ ṣe mà. ẹ̀yin tẹ́lẹ̀ egun ètò lò kẹfì tó lé ayé yín torí ẹ̀yin lẹ mọ̀gbà tẹ́ ẹ̀rọ oúnjẹ jẹ ẹ̀yin lẹ mọ̀gbà tẹ́ ẹ̀rọ mímu ẹ̀yin lẹ mọ̀gbà tẹ́ ẹ débẹ̀ ẹ̀yin lẹ mọ rúwà tẹ́ ẹ hù lọ́hùn tẹ́ ẹ fọmọ ènìyàn ṣe tó fi wá pè yín léèyàn níbẹ̀ tó fi gbé yín ga ṣé wá rí wà tẹ́ ẹ hù yẹn èṣù ò ní jẹ́ kẹ́ jọra yín lójú èṣù ò ní jẹ́ kẹ́ jọra yín lójú bọ̀ kẹ́ sọ fún yòólówó kẹni kó níṣó níbì kan kẹjọ jókòó kẹjọ sọ pé mo léèyàn tí mò ń fẹ́ o òun náà lè expect pé kẹ má léèyàn tẹ́ ń fẹ́ ẹ jẹ́wọ́. máa ṣe mọ̀ pé ẹ̀yin sọ nǹkan kankan ustaz sọ big dad wọ́n sọ ṣé mọ̀ nǹkan kan tí mo rò ṣé mọ̀ pé possible kí ìyá olówó ṣé mọ̀ pé gbàtọ́ sọ fún pé èèyàn máa fẹsẹ̀ rìn wá bá. ó possible kan ti sọ fún pé oníyàwó méjì ló máa fẹ́. ẹ mọ̀ pé kó ti lọ bá àwọn aládùúrà yẹn ike ẹ̀wò lágbájá báyìí ṣe because báwo ni láàrin ọdún kan kò sáré ti fìyàn ṣe ọ̀gá iléeṣẹ́ o ti gbé ogbó nǹkan o ti gbé ogbó gbá o ti gbàwò fún. ọ̀hún náà ti rìn débẹ̀ ni. kó tó kẹ́mọ̀ kó lè ti lọ wò kán ti ní ìwò ẹni yìí ni. plus ibẹ̀ tó wà ń bẹ̀ wá ní ìyàwó àfẹ́sọ́nà. ó ti rìn débẹ̀ ni wọ́n ti rìn débẹ̀ náà ni náà ṣe àwọn náà ti rìn wọ́n ti jẹyàn kan gbá wọ́n ṣe mọ̀ pé káwọn promote wọn lè ti rí pé ọmọ kékeré kan wọlé tọ̀ mí wá o ẹ jọ̀ọ́ ẹ bá mi wò ṣóò nìkan ní ọkọ ẹ wọ́n tẹ̀ sọ fún pé ẹ ò pé ẹni tó máa fẹ́ ó máa kéré sí i. ẹ̀yin náà máa ní sùúrù gan o. ó máa fẹ́ ti ara ẹ̀ wá ní. iye olówó ni kẹ́ ẹ sọ fún ẹ tó dẹ̀ ń wá nǹkan tó bá rí nǹkan ó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nídìí ẹ̀. ó máa ṣe. ìyàwó tilé ẹ má fojú ẹ̀ gungi ẹ má tẹ̀lé kó sọ sí rárá ẹ má jẹ́ kó suspect yín rárá kódà ẹ lè ṣèyàwó gidi fún kẹ́dẹ̀ sọ fún yòó lówó ẹ fẹ́ ṣèyàwó fún kẹ́ ẹ ṣèyàwó ẹ lè má ṣe court marriage ó lè jẹ́ yìgì ní ó lè jẹ́ yìgì ní àbí nǹkan kan kẹ́ tọ́jú ẹ̀ kẹ́ ṣe dáadáa fún kan kó náà rò pé after ìwà kẹ́ wá pè jókòó tí gbogbo nǹkan bá ti tò tó ti sẹ́ndẹ̀mẹ́ǹdẹ̀ torí kò sẹ́ni tó máa aníṣẹ́ ọ̀pọ̀lọpọ̀. ẹnikẹ́ni tọ́lọ̀ bá ti mà ní kán mà pé mà ní kán pé. aníṣẹ́ kò sẹ́ni àsìkò tọ́lọ́run bá sọ níṣẹ́ ni kò sẹ́ni tó máa rójú tó máa wá ìrójú kiri ta ló máa ní pé òkè igi tó ń so èso rere fún èèyàn á lọ ṣé bẹ́ẹ̀ máa tún di ẹ̀ṣẹ̀ níṣẹ́ àwọn á lọ bẹ́ẹ̀ igi tó ń so. àwọn kan máa bàá jẹ́ o àwọn kan wọ́n ṣé ẹ̀ sọ màtìgbàtẹ́ ti máa ń sọ àwọn èèyàn kan ẹni tó ní pé kàkà kọ́kọ́ òun fẹ́ èèyàn tó máa ṣó lóore káwọn kan máa kúṣẹ̀. káwọn ọ̀dà kúṣẹ̀ èmi dẹ̀ sọ fún wọn ní kódà. hello grandma ẹjọ́ mà tó bá wá sọ tí lẹ́dìyàn bá wá gba nǹkan kí ni solution mà. ẹ mọ̀ pé wọ́n ti dira wọn
òun ló dẹ̀ wọ́n fọwọ́ ti ara ẹ̀ ṣe dira rẹ̀ wọ́n yẹn ti dira ẹ máa gbọ́ òun ló dẹ̀ oníbàwò fọwọ́ ara ẹ̀ lójijì ẹ máa gbọ́ òun ló dẹ̀ fọwọ́ àkọ́bí ara ẹ̀ ṣe grandma rẹ̀ nìyẹn mọ́tò á dẹ̀ dúró gbogbo owó á dẹ̀ exactly dúró ọkọ á dẹ̀ sọ fún pé ọkọ gan lè pretend pé ibi iṣẹ́ ò lọ déédéé mọ́ tó bá béèrè 2000 lọ́wọ́ ẹ̀ kó ní èmi ò ní 2000 wọ́n ti iṣẹ́ ti dúró 50 naira ni mo ní ṣebí wọ́n ló ní má fẹ́ wọn lọ́hùn exactly ṣé ti gẹ̀ẹ́tì ẹ ti sísá understand Bọ́lájí nǹkan tá à ń sọ ń sìn ni pé ṣe mọ̀ pé ṣé ní kí gbogbo ayé rí i pé ọkùnrin yẹn gan gbìyànjú yes obìnrin yẹn ló ṣe kínní ló ṣe mọ̀ ṣàṣejù bí ọkùnrin the yẹn same ṣáà ti thing máa náà ni jẹ ẹni tó Bọ́lájí fi sì di ń tó sọ lóore wípé ẹni tó bá ti ṣàṣejù èṣùrú ṣàṣejù ó tẹ́ ó lọ́wọ́ ṣe tẹ́ oníyan lọ́wọ́ oníyàn yes tọkùnrin yẹn náà bá ìtẹ́mi ti sọ nìyẹn pé justify ṣe mọ̀ kò mind ẹ̀ gbọ́dọ̀ tọkùnrin yẹn kò náà bá ti gbọ́dọ̀ sáré justify mind ẹ̀ tó tọ́jú obìnrin yẹn dáadáa débi tó lápẹẹrẹ tó bá wá lóhùn ò gbà ó dẹ̀ kù sí lọ́wọ́ nìyẹn kí bọ̀dá yẹn dẹ̀ lọ fẹ́ yọ lówó kó dẹ̀ máa gbádùn torí èmi ò bẹ ṣé wò mí mi ò lè jìyà o ẹ wò ó ìyà kì í ṣomi ọbẹ̀ ọlọ́run má jà jìyà o ní ọlọ́run ìyà ò àmì dá o àmì ìyà ò dá o àmì ẹ̀ grandma jáyé kò sẹ́ńtì ẹ káàbọ̀ yálàlèdì ló ń sọ̀rọ̀ sí ẹ gbọ́ ẹ̀ yes ma mo ní wàláhì nǹkan tí grandma sọ yẹn tí ò bá ti gbà Ọ̀yọ́ is on his kò sẹ́wọ́n pé own ni gbogbo at least gbogbo ayé á ti mọ̀ pé òun ló ṣàṣejù bẹ́ẹ̀ ni because gbogbo ìyá mọ̀ nǹkan pé òun ló ṣàṣejù ó yẹ kó gbà ìgbà tó jẹ́ pé èmi wọ́n ti jọ wà èmi gan máa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí gbà ò wá dẹ̀ láì sí máa tún lọ nǹkan kan kúnlẹ̀ máa lọ kúnlẹ̀ ní pé pé mà pé mà tí ò sí nǹkan kan tọ́lọ́run dẹ̀ gbé búrújì rẹ̀ wá tó mú ọkọ pàdé ẹni tí ó fún ní tí ó ràn lọ́wọ́ so ó tó yẹ wá kó gbé gbà di so mọ́tò that ó ń èyí máa ní so kó that lọ gbogbo wàhálà tóun náà ti ń ṣe at least á fi jẹ èrè titi ẹ̀ náà so tí ò bá ti wá gbà dámi ó ti fọwọ́ ara rẹ̀ ó ti fi ṣe ra ẹ̀ nìyẹn tọkọ kò ọkọ jù ò bá bẹ́ẹ̀ dẹ̀ lọ ti balẹ̀ kò sí owó téèyàn lè ní náà èèyàn ò ní tí rí iná dáadáa tí ò bá bẹ́ẹ̀ ni fọkàn o ọkọ ẹ̀ balẹ̀ òun ló máa padà lùsì torí pé mo ti mọ èèyàn òun tó ni o fẹ́yàn rí ẹ̀yin ẹ jẹ́ ká tìbí kan wò nínú ìlú ta wà yìí náà ni kéèyàn máa fẹ́yàn kẹ́yìn méjèèjì jọ má níwèé gbélù kọ́kọ́ wá lòun fẹ́ lọ fẹ́ni tó níwèé gbélù kó wá ló tì ṣe ni pé obìnrin yẹn ló ṣé máa no be padà juju lùsì be that dada bẹ́ẹ̀ ni juju o no ta be ló yẹ green kó house pín ọkọ ẹ̀ lẹ́yìn tó mọ nǹkan ṣáà lọ́lọ́run ajé ó bọ́ sí ṣé mo àdúrà yeah, gan máa ọ̀rọ̀ fi yìí má àwọn dàbí lọ́wọ́ ẹni tó kọ́lé tó lọ ń sunú because ó mọ́tò máa jọ favour àwọn ó méjèèjì máa náà ni fẹ́fọ̀ wọn nítorí tóun bá ti gbà wọ́gán lè ní so grandma wá nínú tó fẹ́ kọ́kàn wá lu ìbẹ́ kọ́ máa níwèé ọmọ ó mi fi sọ pé jùjú káwọn bìdà obìnrin kan máa kálà ẹ̀wẹ́ á bá ń bẹ̀ òun rẹ̀ ló máa wà ó ló máa lùzì torí pé ọ̀rẹ́ ló máa ẹ wà wò ó the loser side mo ti mọ̀yàn tó fẹ́yàn láti kékeré rí kódà ẹni tó súnmọ́ mi tímọ́tímọ́ báyìí ló ṣẹlẹ̀ sí wọ́n ti ń fẹ́ra wọn láti secondary school dé university level dé gbogbo ẹ̀ bí bọ̀bọ̀ yìí ṣe pàdé ẹni tó níwèé London nìyẹn ó wá sọ fẹ́ni tó súnmọ́ mi yẹn pé ṣọ́mọ̀pọ̀ máa kúṣẹ́ lòun ìwọ ọmọ olówó ni ẹ́ gbogbo ẹ̀yin rí nǹkan easy nínú ilé yín but ọ̀nà tóun máa fi máwọn òbí òun kúrò nínú ìṣẹ́ lélẹ́yìí jẹ́ kóun lọ fẹ́ gẹ́ẹ̀lì yìí kó tiẹ̀ mú òun lọ sí London kó ṣèwé London fún òun á padà wá fẹ́ ẹni yẹn yarí délé ọlọ́lọ́ má jẹ́ òun ò ní gbà kìnnìkan ẹ wò ó ẹ jẹ́ sọ fún yín bọ̀dá wà ní London sí tó ti dọ ọmọ onílùú tó gẹ́ẹ̀ tó fẹ́ tó lò fẹ́ padà bọ̀dá lọ ṣe lẹ́yìn ẹ̀ bọ̀dá lọ ṣe lẹ́yìn ẹ̀ ẹni tó wà lọ fẹ́ yẹn ló ṣe ìfẹ́ títí dè ní eléyìí tẹ̀lé ṣe ń gbà ó tó dẹ̀ ti ṣèwé bá gbèlú ti fún wọ́ kódà ó mú yẹ kó onu yàrá kan ó mú yẹ lọ sí London ìyá náà lọ sí London ó mú yẹ lọ sí London ó ní òun fẹ́ eradicate poverty nínú family òun ṣẹ́rí àwọn obìnrin kan máa nílò káwọn kú sínú iṣẹ́ yẹn mi ò dẹ̀ mọ̀ tó wà lọ́pọlọ bọ̀ tí wọ́n tó bá lóun fẹ́ kú sínú ìṣẹ́ ló máa padà lùsì torí kì í ṣe gbogbo ala fẹ́ kú sínú ìṣẹ́ bọ̀dá náà dẹ̀ ní fẹ́ kú sínú ìṣẹ́ bọ̀dá ní tọ́ṣẹ̀ wò bọ̀dá ní ayé dẹ̀ ti dùn mọ́ bọ̀dá ìtayé ti dùn mọ́ tó ti ń gun mọ́tò bọ̀dá tí ń gun mọ́tò ọlọ́yẹ kì í ṣe tó dúró sí bus stop tó fẹ́ lọ sọ́rọ̀ ẹ̀gùn tó kọ́kọ́ wọ mọ́tò lóṣòdì kì í ṣe tó fẹ́ lọ sọ́rọ̀ ẹ̀gùn tó kọ́kọ́ wọ mọ́tò ká ní lóṣòdì bọ̀dá ò fẹ́ ṣe ni ó yẹ kí bọ̀dá ti sáré sọ fún yòó lówó bó ṣe ka kí bẹ́ẹ̀ náà ni kò ní ní kán wá gbà òun nímọ̀ràn bọ̀dá ò ní ní kán gbà òun nímọ̀ràn. ó dẹ̀ tún jẹ́ ká tìbì kan wò ó yẹ tún jẹ́ ká tìbì kan wò pé kó ṣe pọ́kùnrin ìyàwó ilé ẹ̀ ó fẹ́ gba nǹkan lọ́dọ̀ bàbá olówó kan ó wá ní kó bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ bàbá olówó yẹn kó lọ bá bàbá olówó sùn ó wá bẹ́ẹ̀ gba nǹkan yẹn bàbá olówó wá lòun láìkì ìyàwó ọ̀dọ̀ bàbá olówó ní ìyàwó máa lọ ṣé bó ti bẹ́ẹ̀ gba nǹkan tí wọ́n lò ní ìdì tó bá wẹ̀ kó lọ kó o bá lè wá tò sẹ́nu ọ̀rọ̀ lé bàbá olówó kó máa pariwo wọn àlà ẹ̀ láàmà lórí ni wà pẹ́ńsẹ́lì dọ́jọ́ mọ́. àwọn ọmọ Èkó wọ́n ṣe yẹn dáa. wà á pẹ́ńsẹ́lì tọ́bọ̀ ṣe ti understand so ẹ jẹ́ ká máa wò sọ́tún. òun ò lè wá kú sínú ìṣẹ́. bọ̀dá ò lè kú sínú ìṣẹ́ ìyá bọ̀dá náà dẹ̀ lè kú sínú ìṣẹ́ bọ̀dá náà dẹ̀ ti tọ́ṣẹ̀ wò lẹ́nu yẹn náà dẹ̀ ti tọ̀wò ṣẹ́rí
ìdìnnà siratal mustaqim Mustaqim. àfinimọ̀ lọ́lọ́run ọlọ́run á fi gbogbo wa mọ̀nà Àmín. ṣe rí gbogbo ìta àǹsọ ìta rògbò ó lè má le ìta àǹsọ ìta rògbò rọ̀ ó lè le lọ́dọ̀ léjì yẹn bẹ́ẹ̀ ni, ọlọ́run torí ọba àwọn ló tó máa jẹ́ to náà ni. àtúnṣe ọlọ́run ọba ló máa fi egungun òtòló bá wọn tó bọ̀ kí bọ̀dá yẹn kó tó sọ fún ìyá ẹ̀ṣà kó ti mọ orú ìyá tóun ní kọ́kọ́ play gbogbo ohun àwa àwòkọ yìí kọ́kọ́ bóyá ìyá play yẹn ẹ̀ gan fún ni ìyá kó wọn. má ì tí túre sọ fún ṣẹ́rí kó tó sọ fún ìyá gan kó lọ bá tó bá ní bàbá kó lọ bá àwọn ọ̀jọ̀gbọ́n kó lọ àwọn aládùúrà gbogbo ẹ̀ àwọn obìnrin ẹni kéré tí mo fi sọ bẹ́ẹ̀ ṣé mo pé gbogbo èèyàn kan ló dàbí ẹwọ orú tẹ̀yìn tó fẹ́ fẹ́ nephew mi yẹn tẹ̀ní irọ́ o ó ti lọ́mọ kan tó ń fẹ́ o irọ́ ẹ̀ fẹ́ dàrin wọn rú ọmọ o ọlọ́mọ tó ń ṣe dáadáa pẹ̀lú àwọn ìyá mi á dàrin wọn rú àwọn ìyá Mo mi ti bá gbọ́ lò o. àwọn á lé àwọn á lọ ṣáájò bẹ́ẹ̀ ni àwọn á yọ ojú kọ́mọ ọmọ mi yẹn wá kúrò fẹ́ ọmọ lẹ́nu ọmọ mi. general tán kọ́ máa là á mà mọ́ ọmọ mi lórí kọ́ má jẹ́ kémi rọ́mọ mi mọ́ ṣé àmọ́ pé Ọlọ́run máa ń kó àjọ èèyàn fún yàn àìdájọ́ gan Ọlọ́run máa ń kó àjọ wà èèyàn fún yàn bẹ́ẹ̀ ni tọ́mọbìnrin yẹn bá lọ jẹ́ ọmọ torí ẹ̀ lè ìdánìkó kọ́mọ mi wá lọ fẹ́ tán máa gbé lọ ráúráú ṣebí mo tiẹ̀ sì rí wọn ṣebí lè kan ni mo wà ń sìn yìí tí mo ti ń fẹ́ lá kọ́ wá gbọ́mọ lọ ráúráú kí n wá máa rọmọ èrí pé èmi mo fọwọ́ ara mi ṣe ra mi. orí wọn ti fún yín lọ́wọ́ síwájú náà ẹ ti gba mo ti jẹ gbẹ̀rún ọmọ ní mo ti jẹ gbà yẹn tẹ gbà síwájú mo ti yẹn jẹ wọn mọ́ nínú oyún ó jẹ ti ti jẹ jẹ kí n jẹ lálẹ́ mo ti jẹ láàárọ̀ ọlọ́wọ́ yẹn náà ni ọlọ́mọ bẹ́ẹ̀ ni o jàjìyà ọjọ́ alẹ́ àmín àmín tá ọkọ ọmọ èèyàn náà bá balẹ̀ á máa sọ fún yàn pé mọ́mí ṣe bẹ́yìn lẹ fà Yeah. ẹ̀yin lẹ fi ń sírù situation yìí òun ti ẹ lẹ́ni máa tó ní ń kí fẹ́ wọ́n dùn jẹ́jẹ́ yín ara ṣe bẹ́yìn lẹ ní kí n fẹ́ ṣebí mo lẹ́ni tí mò ń fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so bákan méjì nílé ayé bọ̀ iye olówó yẹn kan sọ fún ṣá ẹ má ti torí pé ẹ fẹ́ jẹ nǹkan kan kẹ torí nǹkan tẹ fẹ́ jẹ kẹ bá nǹkan tẹ fẹ́ jẹ jẹ́ ẹ má purọ́ fún iye olówó o. Ẹ wò ẹ jẹ́ kí n sọ fún yín tí iye olówó bá dìmọ́tì lọ Ọlọ́run á promote yín bọ̀ tẹ bá purọ́ fún ọbẹ̀ téèyàn bá fi irọ́ sè tẹ bá máa rú fàbòsí paná. ṣé ó máa rú paná o ẹ jẹ́ kí ìyá olówó mọ nǹkan tó fẹ́ kó sí o torí tẹ bá Exactly. lẹ́ẹ̀ní gbéyàwó gan bẹ́ẹ̀ ṣe dàgbà tó wá ní kán lọ fọrí fún yín ní àòkó lórí burúkú nìyí bẹ́ẹ̀ ni ẹ má bínú bọ̀dá o bẹ́ẹ̀mi bá ṣe rí lèmi ṣe ń sọ o judgement tèmi ó máa hàṣì ó díẹ̀ o máa ṣùgbọ́n ó tọ̀rọ̀ bọ̀ tó tọ̀rọ̀ la sọ fún iṣẹ́ wá rí pé gbogbo obìnrin làwa ta wà lórí ìkíní tá à ń sọ sista Bọ́lájí ìyá láńlẹ́dì ẹ̀yìn gbogbo wa obìnrin ló pọ̀ ju obìnrin dẹ̀ ló ń advice yín àwa ni iyọ̀ ayé a ti mọ ohun tá a lè ṣe o àdẹ̀mọ̀ nǹkan tá a lè ṣe a ti sọ obìnrin tó bá yẹ pé kò lówú lára a ti sọ àwọn tó bá lówú lára a ti sọ gbogbo oríṣiríṣi ìrírí tó àwọn àti míì róbìnrin tó lọ can destroy tó lọ rẹ́ǹtì ayakìlà pé kó lọ pọkàn òun torí pé ó níyàwó yes àti róbìnrin tó lọ rẹ́ǹtì ayakìlà kó lọ fàyàwó ẹ̀sán ọkọ Yorùbá ẹ̀ ipa àwọn agbénipa tó lọ pa gbé nípa pé kó bẹ́ orí ọkọ òun Ọlọ́run ló kọ́kọ́ yọ Ọlọ́run ló kóyàwó náà yọ ṣé mọ̀ ẹlòmíín wà torí ọkọ wọn kò sí nǹkan tí wọ́n lè ṣe sí o kò sí o but ayé tiẹ̀ ti wá lajú ń sìn ó ti bẹ́tà jùgbà táwọn ìyá wa ń dàgbà lọ bẹ́ẹ̀ ni. ayé ti lajú ń sìn so bọ̀dá ẹ̀yin ni kẹ́ jẹ́wọ́ ṣá ẹ má fọwọ́ tó ń dùn yín pamọ́ sábẹ́ aṣọ ẹ má ṣe àbòsí àbòsí ò da rìkíṣí ò da ó máa ń sọ̀rọ̀ tẹ̀mbẹ̀lẹ̀kún pẹ̀lú ọ̀tẹ̀ ó máa ń sọ̀rọ̀ dẹni yẹ̀yẹ́ ni tèmi ò jù bẹ́ẹ̀ lọ ó tán lẹ́nu ó kù síkùn ó dẹ̀ di ọwọ́ yín tó bá yíjú sí yín kẹta tó bá kẹ̀yìn sí yín kẹta tó bá kẹ̀yìn nìkan kẹtẹ́rọ ó ara wá yín ní pamọ́ big daddy tán ní obìnrin ayé ṣáwá lè obì tó ojú tó rin yẹn ni. obì ojú rin lobìnrin ta ló lè lọ́mọ obì lójú rin kí tírẹ̀nì má sọ di kan bífù obì ojú rin ni àwọn wá ọkùnrin tó yẹ nítorí Ah, Ọlọ́run aburú o aburú o ṣàbùrú obìnrin tó yẹ ni obìnrin àwọn díẹ̀ nu wa tó burú àwọn náà jẹ́ kán rò pé gbogbo obìnrin o gbogbo àwọn orí bàkan náà hey, inú mi ni mo mọ̀ mi ò mọ́nú ẹnì kejì mi bẹ́ẹ̀ ni ìwà mi ni mo mọ̀ mi ò mọ́nú obìnrin tí bí yẹn tiẹ̀ wálé ẹ tó ń fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wálé wà níwà pẹ̀lẹ́ gan ju iye olówó lọ kó ṣe pé iye olówó gangan ló máa jowú pé ẹ ó ń fún un lówó òun ná owó òun lòun ń ṣiṣẹ́ owó òun ló ń ná kó bẹ̀rẹ̀ sí ní ṣe wèrè bọ̀dá yìí lẹ máa fẹ́ gbogbo òtòlótó bó bá kọjú sí yín kẹta again tó bá kẹ̀yìn sí yín kẹta again tó bá kẹ̀yìn nìkan kẹtẹ́rù ara yín pa again and again ó dàbọ̀. God bless you oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà tí ò sí àwọn ẹnìkan kan mọ́tọ́ tún fẹ́ bá wa gba bọ̀dá nímọ̀ràn mo rò pé gbogbo wa náà oríṣiríṣi ìmọ̀ràn láti gbà wọ́n as a matter of fact collective kínní ní ìlú gángan àwọn kan rí bákan àwọn kan rí bákan gbogbo oríṣiríṣi ẹ̀ náà nínú gbogbo àwọn nonsense tí gbogbo wa sọ bọ̀dá ẹ mú àwọn senses tó bá wà ńbẹ̀ kẹ́ ẹ mú lò
kẹ́ ẹ mú lò torí kò sí kankan nu wa tí ó bá yín gbé kínní a kàn lè fíìl fún yín ni ẹni tí bàtà ń ta lẹ́sẹ̀ ló mọ̀ bí tí bàtà ti gbé ń ta òun lẹ́sẹ̀ so àwa dúpẹ́ fọlọ́run pé ó jẹ́ àbẹ̀rẹ̀ ètò yìí pẹ̀lú bismillah ọba àmúdé yìí pẹ̀lú alihamudulilayi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi gbà wọ́n nímọ̀ràn mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa bàbá ṣe wẹ́rẹ́ gbọ́rọ̀ tí wọ́n gbé ọ̀rọ̀ wá sí orí ìkànnì wa ipe ká gba arákùnrin yìí kán gbọ́ ìmọ̀ràn tiwa káwọn náà fi òye ayé tọ́lọ́run ti fún wọn náà pọ̀ṣẹ̀ ti pẹ́nu ayé gbogbo ẹ̀ náà kán jọ pọ̀ láti lè fi gba bọ̀dá wa yìí nímọ̀ràn so gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa tẹ́ pé gifters lẹ́yìn náà àdúpẹ́ ẹ̀yin tẹ́ pé comment lẹ́yìn fi ń bá wa dá sí onítìjú níyín gbogbo torí gbogbo nǹkan ló lè bọ́ sórí kinní kan sọ̀rọ̀ kíkọ lẹ́yìn ń kọ́ àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín náà bọ̀dá tá a wá gbà nímọ̀ràn yìí náà màá bá yín tètè upload ẹ̀ ẹ̀yin náà gbọ́ ọlọ́run àwa kọ yín mọ̀ ṣẹ̀ṣẹ̀ ju gbogbo ẹ̀ lọ ẹni kan lọ́wọ́n ọba kó tọ́ yín sọ́nà àwa kàn lè sọ tiwa ń bìbà ẹni a kì í fọ́ọ̀sì ẹ̀yin lẹ máa wo báwo lẹ ṣe fẹ́ ṣe bọ̀ nǹkan kan tí mo mọ̀ pé gbogbo á agree lé lórí àní kẹ́ ẹ má parọ́ fún ìyá olówó torí ẹni tó bá ju ni lọ ó lè ju nínú ṣe mọ̀ kẹ́ ẹ má lọ lékun méjì kẹ́ ẹ má lọ pòfo bóyá kẹ́ rò pé kẹ́ play ìyá olówó kẹ́ máa play ìtìlé ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ sọ tó dọ̀rọ̀ fún ìyá olówó kẹ́ ẹ wo ohun tí ó sọ ẹ wá wá àwọn àgbàlagbà lọ ẹ lọ fún fàdúrà náà ọlọ́run ó kọ́ yín mọ̀ ṣe lórí bẹ́ẹ̀ ṣe bá tìyàwó lẹ́yìn sọ bí ẹ̀dẹ̀ tún lè tún mú mọ̀ràn big daddy lò tán ní kẹ́ẹ̀kan ní ọ̀rẹ́ yín kan ó ṣe kínní èyí tí grandma gan sọ pé ẹjọ́ jókòó kẹjọba wà wọn ìrírí ayé kẹ máa wò ó ẹ lè fi máa sọ pé kínní ọ ní ẹ lè play tọ̀dọ̀ tí wàá gan kẹ́kọ̀ọ́ máa fi wo ṣé nígbà míì èèyàn lè mọ ohun téèyàn ó ṣe bó ṣe ń wò tóbìnrin bá jókòó tí tó ti ní ọ̀rọ̀ ọ̀dẹ̀ wo ni àwọn eléyìí ń sọ kí náà mí pé bóyá Ọlọ́run kan wọ́n pọ̀ bẹ́ẹ̀ bá ti ń gbọ́ bẹ́ẹ̀ obìnrin bẹ́ẹ̀ àwọn oníláàwí ni o wọn ò ní gbà bó ṣe tẹ bá kọjọ ń wò tó bá kàn ní ìjẹ́ ló dé fún wọn yìí o bí Ọlọ́run ló rán wọn sí o wípé kinní kan pẹ̀lú àfẹ́sọ́nà tó bá ti ń lọ bẹ́ẹ̀ ti wo pé òkè bóyá rẹ̀ ò ní gbóná jù torí bó ṣe ń sọ yóò possible kó gbà bó bá ti ń sọ pé ọ̀rọ̀ rádaràda ò ní ọ̀ ń sọ lórí Alexa wàláì kò ní í gbà àwọn ẹni tó máa ní ó pè àwọn kẹ́ẹ̀jọ máa mú gàárì ju pé kẹ́ẹ̀dọ́ lówó lọ so alhamdulilayi for that so gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa wá náà mo dúpẹ́ lọ́wọ́ yín o bàbá ogungun ara wọn ti lé dáadáa padà o táwọn èèyàn bá ṣe ti ń gbé kinní fún wọn wọn máa wá gbé wá fún wa pé ká gbà wọn nímọ̀ràn àdúpẹ́ fọ́lọ́run lórí ẹ̀ o àgbà àwọn regular program náà tá a bá ṣe tí tọwọ́ wa bá ti ń ṣe tọwọ́ òdì dáadáa àmọ́ jáde gbogbo ẹ̀yin tẹ́ wá bá mi wà lórí kí ni mo dúpẹ́ lọ́wọ́ yín the sharers the gifters the commenters àtẹ̀yin tó tẹ̀ jẹ́ pé power tapping lẹ́ ń bá wa ṣe God bless you all ọ̀nà onídìímọ̀ wa o bá oore wa kò ní fò wá dá ọ̀nà tá a fi dé olóore kọ́lọ́n kó jọ kó gbá láàánú yẹn dìde kó ràn sí wa o kọ́ mú wa débẹ̀ báyìí ká lè fi róore torí opportunity lélẹ́yìí o bó bá dẹ̀ jábọ́ èèyàn lè má rí o thank you very much grandma ustaz ìyá àbèjì onítìǹkó sister bọ́lájí ṣọ́rẹ̀mẹ́kún ìyá landlady big daddy ẹ̀yin tẹ́ ẹ bá wa comment ẹ̀yin tẹ́ ẹ bá wa gbà wọ́n nímọ̀ràn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ṣé kò sórúkọ ẹnì kankan tí mo miss tó bá wa gbà wọ́n nímọ̀ràn ẹ jẹ́ kémi náà kíra mi torí èmi náà gbà wọ́n nímọ̀ràn thank you very much God bless you God bless you God bless you thank you.